bàbá mi lọ sí ibiṣẹ́ níbi tí ó ti ń darí bọ̀ bẹ́ẹ̀ ni ó ti ṣe àgbákò ásídẹ́ǹtì ní ọ̀nà tí wọ́n sì rọ́ọ̀ṣẹ̀ lọ sí hospital ni bàbá mi dákẹ́ sí tí ó sì jẹ́ Ọlọ́run nípè. Lẹ́yìn tí bàbá mi kú, nígbà tí mo sùn tó nǹkan bí ọwọ́ aago kan òru, bẹ́ẹ̀ ni nǹkan kan fi ọwọ́ tọ́ mi tí ó sì jí mi tí ó sì sọ fún mi wípé gbéra kí o dìde kí o yí ilé rẹ po ní ẹ̀mẹ́ta kí o sì kú. Ẹ káàbọ̀ sórí ìkànnì Erelu Royal TV. Èmi ni ọmọ yín olólùfẹ́ yín Oyindamola ní ìlú Ẹ̀gbá Aláké. Tó bá dẹ̀gbà púpọ̀ tí ẹ ń wà lórí ìkànnì yìí, mo fẹ́ kí ẹ like, kí ẹ subscribe, kí ẹ share, kí ẹ lè máa jẹ̀gbádùn gbogbo bó ṣe ń lọ ní orí ìkànnì. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá sì ń wò mí. Ìtàn tí mo mú wá fún yín ní ti òwúrọ̀ yìí ni ó dá lé lórí ìtàn arákùnrin kan, àwọn olólùfẹ́ méjì, ọkọ àti ìyàwó, bí wọ́n ṣe ní ìfẹ́ra wọn dénúdénú ṣùgbọ́n bí àwọn òbí wọn ṣe okùnfà ogun sínú ìgbéyàwó wọn. Lákọ̀ọ́kọ́, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo máa ń ní ìfẹ́ sí láti máa gba obìnrin bí ẹgbẹ́ mi, yálà tó bá ti wà nílé ọkọ ni tàbí ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe ìgbésí ayé rẹ̀ bọ̀ ni tàbí ọ̀dọ́mọdé obìnrin ni, wípé kò ń ṣe gbogbo nǹkan tí obìnrin bá ní, kò kí ń ṣe gbogbo àdójúkọ tí obìnrin bá dojúkọ ní ilé ọkọ ní ó gbọ́dọ̀ máa sọ fún àwọn òbí rẹ̀ tàbí àwọn ọ̀rẹ́ rẹ̀. Púpọ̀ nínú àwọn òbí tí ó wà ń ta nísìn ni wọ́n máa ń ṣe àfọwọ́fà ogun sínú ayé ọmọ wọn nítorí pé wọ́n máa ń nífẹ̀ẹ́ láti máa ṣe aláṣẹ àti olùdarí lórí ọmọ wọn àti ọkọ wọn nínú ìgbéyàwó. Púpọ̀ sí nínú àwọn òbí tó wà níta ńsìn ni wọ́n nífẹ̀ẹ́ sí láti máa mọ túlẹ̀túlẹ̀ gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ ní àárín ọkọ àti ìyàwó, èyí tí eléyìí ti burú jáì. Púpọ̀ sí nínú àwọn òbí tó wà níta ńsìn èyí ni wọ́n máa ń nífẹ̀ẹ́, wọ́n máa ń fi ìwà àti ọ̀rọ̀ ẹnu wọn ṣe okùnfà nǹkan tó máa ń gbé ọmọ wọn kúrò nílé ọkọ tó sì máa ń sọ ọmọ wọn di dálémoṣú, tí ó sì máa sọ di dálémoṣú sí wọn ní ọrùn. Ẹ wá nǹkan fìdílé kí ẹ tẹ́tí gbọ́ mi lórí ìtàn tí mo máa sọ ní òwúrọ̀ yìí. Mo máa lo ara mi gẹ́gẹ́ bí kárátà nínú ìtàn yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe mi. Èmi kọ́ ni mo ní sítórì. Arákùnrin kan tí ó jẹ́ lára àwọn fans wa ló DM wa tó ní ká bá wọn share ìtàn ayé àwọn fún gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n sì gba àwọn ní ìmọ̀ràn lórí nǹkan tí ó yẹ kí àwọn ṣe. Ó yẹ máa bá mi ká lọ nínú sítórì náà. Orúkọ tèmi ni Babafẹ́mi. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Ìlú Ìbàdàn ni la gbé bí mi sí. Ìlú Ìbàdàn ni mo gbé dàgbà. Bẹ́ẹ̀ sì ni ìlú Ìbàdàn ni mo ti ka gbogbo ìwé mi tí mo kà. Ìlú Ìbàdàn ni mo ti ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ sì ni ìlú Ìbàdàn ni mo ń gbé pẹ̀lú. Àwọn òbí mi ń gbé ní ìlú Ìbàdàn. Bàbá mi jẹ́ ọ̀gá nínú àwọn awakọ̀ táǹkà. Bẹ́ẹ̀ sì ni ìyá mi jẹ́ òṣìṣẹ́ ìjọba. Ní ọjọ́ kan, bàbá mi lọ sí ibiṣẹ́ níbi tí ó ti ń darí bọ̀. Bẹ́ẹ̀ ni ó ti ṣe àgbákò ásídẹ́ǹtì ní ọ̀nà tí ó sì rí àwọn èèyàn ṣàánú rẹ̀ tí wọ́n sì rọ́ọ̀ṣẹ̀ lọ sí hospital. Nígbà tí wọ́n gbé bàbá mi dé hospital ni bàbá mi dákẹ́ sí tí ó sì jẹ́ Ọlọ́run nípè. Lẹ́yìn tí bàbá mi kú, àwọn ẹbí bàbá mi ṣe ojú, wọ́n dẹ̀ ṣe ẹ̀yìn, wọ́n dúró ti èmi àti ìyá mi, bẹ́ẹ̀ ni wọ́n sì ràn wá lọ́wọ́ gidigidi gan. Kódà ní ẹbí àwọn bàbá mi, ìfẹ́ ńlá, ìfẹ́ ìjìnlẹ̀ ó wà ní àárín àwọn àti ọmọ ìyá wọn débi pé wọn kì í fẹ́ fira wọn lẹ̀ ní ìgbàkígbà ní ìgbà kankan rárá. Nígbà tí bàbá mi kú, mi ò mọ̀ àlá pé mi ò ní bàbá pẹ̀lú gbogbo ọwọ́ tí gbogbo àwọn ẹbí bàbá mi fi mú mi, bẹ́ẹ̀ ọwọ́ tí wọ́n fi ń mú èmi àti àwọn àbúrò mi, bẹ́ẹ̀ ni wọ́n sì ń ṣe ìtọ́jú ìyá mi pẹ̀lú. Ìlú Ìbàdàn ni mo ti gbé pàdé arábìnrin kan èyí tí orúkọ rẹ̀ jẹ́ Olúwabùnmi. Olúwabùnmi jẹ́ ọmọ ìlú Abẹ́òkúta ṣùgbọ́n ìlú Ìbàdàn òun ni ó ń gbé tí àwọn òbí rẹ̀ sì ń gbé ìlú Ọ̀yọ́. Báwo ni mo ṣe pàdé Olúwabùnmi? Ní ọjọ́ kan, mo wà ní ibi tí mo ti ń tajà ní ṣọ́ọ̀bù mi. Gẹ́gẹ́ bí mo sọ fún yín pé ìlú Ìbàdàn ni mo ti ń ṣiṣẹ́. Mo máa ń ta kápẹ́ẹ̀tì, mo sì máa ń ta rug, bẹ́ẹ̀ ni mo sì máa ń ta footmat. Mo sì máa ń gba iṣẹ́ kákàkiri àwọn companies bíi company tó bá fẹ́ lẹ
carpet tàbí tó bá fẹ́ tẹ́ rug, wọ́n máa pè mí pé kí wọ́n bá wọn ṣe, tí mo sì máa lọ, tí mo dẹ̀ sì máa ṣiṣẹ́ náà dáradára fún wọn. Kódà àwọn ẹlòmíì máa ń pè mí láti ilé wípé kí wọ́n bá wọn tẹ́ carpet àbí kí wọ́n bá wọn lẹ rug. Iṣẹ́ yìí ni mò ń ṣe tí mo sì ń tu owó jọ, tí mo sì fi gba ṣọ́ọ̀bù tí mo ní mo ti ń ṣiṣẹ́ yìí. Nígbà míì tí mo bá fẹ́ lọ ṣiṣẹ́ ìta, mo gba ọmọdékùnrin kan sí ṣọ́ọ̀bù yìí, òun ló máa bá mi dí ṣọ́ọ̀bù mú tí má ti lọ ṣiṣẹ́ ìta, tó dẹ̀ máa bá mi ti ọjà kí n tó dé. Ní ọjọ́ tí mò ń sọ yìí, arábìnrin kan kọjá níwájú ṣọ́ọ̀bù mi. Ó kọ́kọ́ lọ síwájú, ó sì padà sẹ́yìn. Nígbà tó yá, ó wọnú ṣọ́ọ̀bù mi wá, ó sì kí mi pé ẹ kúrọ̀lẹ́, ẹ kú iṣẹ́ ń bẹ̀yẹn. Mo sì dá lóhùn pé ẹ káàbọ̀, kí ni ẹ fẹ́ kí a ṣe fún yín? Arábìnrin sì dá mi lóhùn wípé òun lọ sí ibì kan, òun ò dé àgbègbè yìí rí, ṣùgbọ́n àdírẹ́sì tí wọ́n fún òun ti ṣìnà, lòun ṣe ní kí òun béèrè ọ̀nà lọ́wọ́ mi. Arábìnrin bá tan fóònù rẹ̀, ó sì fi àdírẹ́sì ibi tí ó ń lọ hàn mí. Bí mo ṣe rí àdírẹ́sì ibi tó ń lọ, mo rí pé kò jìnnà sí ṣọ́ọ̀bù mi. Mo dẹ̀ júwe ibi tí ó yẹ kí arábìnrin náà gbà. Ṣùgbọ́n kí arábìnrin tó lọ, kó tó kúrò ní ṣọ́ọ̀bù mi lọ́jọ́ tí mò ń sọ yìí, mo fún ní káàdì mi. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ iṣẹ́ ọwọ́ mi, èmi fẹ́ràn kí n máa polówó ọjà mi gidigidi fún àwọn ènìyàn. Mo fún ní káàdì mi wípé in case tó bá ní àwọn tó bá fẹ́ kí n bá wọn tẹ́ rug, àbí tó bá fẹ́ ra rug, àbí tó bá fẹ́ ra carpet, pé irú iṣẹ́ tí mò ń ṣe nìyẹn. Mo sì fún ní káàdì mi pé tí ó bá ti ní àwọn ènìyàn lọ́wọ́, kí ó jọ kí ó ké sí mi wípé màá sì wá dá wọn lóhùn, àti pé pàápàá tí òun náà bá fẹ́ patronize mi, kó pè mí, màá sì wá dá lóhùn. Arábìnrin dẹ̀ ni mo ṣe, ó dẹ̀ bá tirẹ̀ lọ lọ́jọ́ náà. Nígbà tí ó di ọjọ́ kejì, mò ń sùn lọ́wọ́, bẹ́ẹ̀ ni aago fóònù mi dún. Kódà mi ò tí ì dìde kúrò ní orí bẹ́ẹ̀dì tí mo ti ń sùn. Arábìnrin ni ó pè mí, ṣùgbọ́n èmi ò mọ̀ pé arábìnrin yìí ni. Ó sì dá mi lóhùn, ó ní wípé orúkọ mi ni Olúwabùnmi. Mo ní kí n pè yín ni, èmi ni mo wá sí ṣọ́ọ̀bù yín ní àná tí ẹ fún ní káàdì yìí, tí ẹ sì júwe ọ̀nà fún mi. Inú mi dùn púpọ̀ nítorí pé ẹ̀yin ni ẹ júwe ọ̀nà fún mi lánàá. Tí kì í bá ṣe ọlá ayé àti ọlá Ọlọ́run ni, ó possible kí n ti ṣi ọ̀nà tàbí kí n ti sọnù. Nígbà tí arábìnrin wá dá ọkọ ẹ̀ fún mi, mo ṣẹ̀ wá rántí pé lóòótọ́ mà ní. Mo wá ní kò sí ìyọnu wípé a ò kí ń dúpẹ́ ara ẹni. So láti bẹ̀rẹ̀ lọ, arábìnrin máa pè mí, èmi náà sì máa pè, àti bẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní di ọ̀rẹ́. Nígbà tí a bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀rẹ́ wá ní ilẹ̀ gidigidi gan, débi pé a bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀rẹ́ tímọ́tímọ́, ọ̀rẹ́ kòríkòsùn, débi wípé nígbà tó tó àárín kan, mo kọnu sí arábìnrin pé ó wù mí kí a máa fẹ́ra wa. Olúwabùnmi jẹ́ ọmọ kan tí ó ní ìforíbalẹ̀ fún àgbà, ó ní ìtẹríba. Ó jẹ́ ọmọ tí wọ́n bí nílé rẹ̀, tí wọ́n kọ́, tí ó sì gbé ẹ̀kọ́. Olúwabùnmi jẹ́ akíkanjú obìnrin. Ó nífẹ̀ẹ́ láti máa ṣe òwò lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ sì ni ó nífẹ̀ẹ́ sí láti máa ran àwọn èèyàn ní ọwọ́. Bákan náà sì ni Olúwabùnmi jẹ́ ènìyàn kan tí ó ní ẹran ọ̀fẹ́. Gbogbo bí tó bá dé pátápátá, ibẹ̀ ni àwọn èèyàn ti máa ń fẹ́ràn rẹ̀. Nígbà tí ọ̀rọ̀ èmi àti Olúwabùnmi wọ̀, Olúwabùnmi pè mí wípé òun ti ṣetán láti mú mi lọ bá àwọn òbí òun, kóun lè lọ fi mí hàn gẹ́gẹ́ bí ọkọ àfẹ́sọ́nà òun. Mo ti gbà láti tẹ̀lé lọ. Ní ọjọ́ tí Olúwabùnmi mú mi lọ sí ilé lọ bá àwọn bàbá rẹ̀, mo ra nǹkan lọ́pọ̀lọpọ̀ lóríṣiríṣi dání lọ fún àwọn òbí rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé mi ò mọ nǹkan tó yẹ kí n rà, ṣùgbọ́n mo ṣàkọra àwọn nǹkan dání gẹ́gẹ́ bí alákọ̀ọ́kọ́ tí máa kọ́kọ́ lọ mọ àwọn àna mi. Nígbà tí mo dé ọ̀dọ̀ bàbá Olúwabùnmi fi tọwọ́tọwọ́, wọ́n fi welcome mi, tí wọ́n dẹ̀ gbà mí mọ́ra, tí wọ́n dẹ̀ kí mi dáadáa, tí wọ́n ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́, wọ́n ṣe àlejò mi, bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe ìtọ́jú mi láì ṣe pé wọ́n mọ̀ mí ti tẹ́lẹ̀. Wọ́n fìfẹ́ hàn sí mi láì ṣe pé wọ́n mọ̀ mí ti tẹ́lẹ̀. Nígbà tí a wọlé, mo kó gbogbo nǹkan tí mo rà wá fún bàbá Olúwabùnmi, mo sì kó fún wọn. Inú bàbá Olúwabùnmi sì dùn, tí wọ́n kí mi pé mo ṣe, tí wọ́n sì ṣe àdúrà fún mi ní ọ̀pọ̀lọpọ̀. Nígbà tí a wọlé, tí a jókòó, bàbá Olúwabùnmi béèrè lọ́wọ́ mi pé irú iṣẹ́ wo gangan ni mò ń ṣe, àti wípé ṣé mo fẹ́ wá fẹ́ ọmọ àwọn ni, àbí mo kàn wá tún àwọn ní ilé àwọn, àti pé pàápàá ọmọ olúbo ni mí. Mo sì ṣàlàyé fún bàbá Olúwabùnmi pé mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Mo sọ iṣẹ́ tí ìyá mi ṣe, bẹ́ẹ̀ ni mo sì sọ fún wọn pé bàbá mi ò sí láyé mọ́. Mo sọ iṣẹ́ tí èmi gangan lára ń ṣe fún bàbá Olúwabùnmi, wípé iṣẹ́
à ń ta kápẹ́ẹ̀tì àti rọ́ọ̀gì, òun ni mò ń ṣe. Mo dẹ̀ máa ń gbaṣẹ́ káàkiri lọ́dọ̀ àwọn company àti àwọn tó bá fẹ́ kí n bá wọn ṣe é nílé. Inú bàbá Olúwabùnmi dùn nítorí pé mo níṣẹ́ lọ́wọ́, mo dẹ̀ jẹ́ akíkanjú ọkùnrin èyí tí ó dẹ̀ ní ìgbàgbọ́ pé mo lè tọ́jú ọmọ àwọn dáadáa. Ní ọjọ́ náà kí a tó kúrò lọ́dọ̀ bàbá Olúwabùnmi ní pé kí n ṣe kíákíá kí n lè wá fẹ́ ọmọ àwọn ní iṣu lọ́kà, kí a má ṣe jẹ́ kí ó pẹ́ lórí ẹ̀ nítorí pé ọmọ àwọn ti dàgbà. Mo sì sọ pé kò sí ewu, pé kò sí wàhálà, pé tí n bá ti délé mo máa sọ fún àwọn òbí mi láti wá ṣe nǹkan tó yẹ kí a ṣe. Nígbà tí mo kúrò ní ọ̀dọ̀ bàbá Olúwabùnmi tí ó di bí ọ̀sẹ̀ kan sí lẹ́yìn ìgbà tí mo lọ sí ọ̀dọ̀ bàbá Olúwabùnmi, lèmi náà wá rò pé arábìnrin yìí tí ó mú mi lọ bá àwọn òbí rẹ̀, ó di dandan kí èmi náà mú lọ bá àwọn òbí mi kí wọ́n lè mọ àfẹ́sọ́nà tí mò ń fẹ́. Nígbà tó wá di ọjọ́ kan, mo pe Olúwabùnmi wípé ó yẹ kí mo fẹ́ mú lọ sí ọ̀dọ̀ ìyá mi kí ó lè mọ wúlé tí mo ti jáde. Nígbà tí a dé ọ̀dọ̀ ìyá mi mà nífẹ̀ẹ́ Olúwabùnmi gan lọ́pọ̀lọpọ̀, débi pé bí wọ́n ṣe ń ṣe ẹ máa rò pé bí àwọn ti mọra wọn tẹ́lẹ̀ ni. Kódà kí Olúwabùnmi kó tó wá sí ilé wa, ó ti ra nǹkan lóríṣiríṣi bíi bàtà, bíi báàgì, bíi ẹ̀gbà ọrùn dání fún ìyá mi. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn Yorùbá máa ń pa òwe kan wípé ó lè ló mọ ẹsẹ̀ ó lè tọ̀. Gẹ́gẹ́ bí obìnrin tí àwọn méjèèjì jọ jẹ́, wọ́n ti jọ mọ ohun tí wọ́n máa ń rà láàárín ara wọn tí ó lè wúra wọn ní orí. Nígbà tí Olúwabùnmi gbé gbogbo nǹkan tó rà yìí dé ọ̀dọ̀ ìyá mi nífẹ̀ẹ́ rẹ̀ gan. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mo yẹ sọ fún yín tẹ́lẹ̀ pé Olúwabùnmi jẹ́ ọmọbìnrin kan tí ó ní ẹran ọ̀fẹ́ ní ara. Bí ìyá mi ṣe rí Olúwabùnmi, ìyá mi nífẹ̀ẹ́ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Kódà ìyá mi nífẹ̀ẹ́ rẹ̀ gan débi pé ìyá mi sì sọ fún mi pé ìgbà wo ni a máa mú ọjọ́ ìgbéyàwó. Àfi bí pé àwọn ẹbí méjèèjì wọ́n ti jọ ríra wọn, wọ́n ti jọ sọ bí wọ́n ṣe fẹ́ ṣe tí wọ́n bá rí wa. Bẹ́ẹ̀ ni àwọn ẹbí méjèèjì jọ ṣe. Bí àwọn ẹbí Olúwabùnmi ṣe tẹ́wọ́ gbà mí tìfẹ́tìfẹ́, bẹ́ẹ̀ náà ni àwọn ẹbí mi náà ṣe tẹ́wọ́ gbà Olúwabùnmi tìfẹ́tìfẹ́ àti ti ọ̀yàyà tọ̀yàyà. Nígbà tó yá, Olúwabùnmi wọ ilé ìdáná lọ, ó dáná, a jẹun, a mu, a dẹ̀ bá tiwa lọ. Lẹ́yìn ìgbà tí a kúrò níbẹ̀, a kọ̀ntínú ìgbéyàwó wa tí a dẹ̀ sì ń sọ, tí a sì ń plan bí a ṣe máa ṣe. A kọ̀ntínú eré ìfẹ́ wa tí a dẹ̀ sì ń plan bí a ṣe máa ṣe ìgbéyàwó. Iṣẹ́ tí mo ṣe yìí, mo tẹpá mọ́ṣẹ́ gidigidi gan nítorí pé ní ìgbàkúùgbà ni àwọn ẹbí Olúwabùkọ́lá lè pè mí wípé kí n wá dáàna àbí kí n wá ṣe ẹ̀tọ́ lórí ọmọ wọn. So gbogbo owó tí mò ń rí ní àkókò yìí, mò ń tọ́jú ẹ̀ títí di ọjọ́ tí mo máa nílò rẹ̀ fún nǹkan dáná Olúwabùnmi. Olúwabùnmi jẹ́ ọmọ kan tí ó wà reserve gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. Nígbà tí mo pàdé Olúwabùnmi, mo pàdé ẹ̀ ní virgin, èmi mo sì dis-virgin ẹ̀ ní gbogbo ìgbà tí mò ń sọ yìí tí a sì ń bá eré ìfẹ́ wa lọ. Olúwabùnmi ní ìfẹ́ mi gidigidi gan lọ́pọ̀lọpọ̀. Kódà mo fẹ́ lè sọ pé mi ò pàdé wo obìnrin bẹ́ẹ̀ rí nítorí pé àfi bí áńgẹ́lì ní orí ilẹ̀. Olúwabùnmi sì jẹ́ èèyàn kan tí kò kí ń parọ́. Ó jẹ́ akíkanjú obìnrin, ó sì jẹ́ obìnrin tí ó máa ń ti ọkùnrin lẹ́yìn. Ìdí ni eléyìí tínú mi fi dùn wípé tí máa fi irú obìnrin báyìí ṣe aya ní ọ̀dẹ̀dẹ̀ mi, kódà ìgbéyàwó wa ó máa dùn, ó dẹ̀ máa ní arinrin, ó dẹ̀ máa pẹ́ tá a máa pẹ́ fúnra wa títí ayé. Bàbá Olúwabùnmi jẹ́ bàbá aláwo. Ìyàwó 6 ni bàbá Olúwabùnmi fẹ́, ṣùgbọ́n ìyá Olúwabùnmi ni ìyàwó 4, èyí tí ìyá Olúwabùnmi náà ti ṣe àìsí tí kò sí láyé mọ́. Olúwabùnmi ní àwọn ẹ̀gbọ́n lóríṣiríṣi àti àwọn àbúrò. Ó ní ẹ̀gbọ́n obìnrin, ó ní ẹ̀gbọ́n ọkùnrin. Ìdílé àwọn Olúwabùnmi ó jẹ́ ìdílé tí mo nífẹ̀ẹ́ sí, bó tilẹ̀ jẹ́ pé mi ò tíì wọnú ìdílé náà, mi ò tíì mọ túlẹ̀túlẹ̀ ìwà wọn, ṣùgbọ́n bí mo ṣe ń wù wọ́n látọ̀kan, ó jẹ́ ìdílé tí mo nífẹ̀ẹ́ sí tí ó sì wù mí kí n yan aya láti bẹ̀. Nígbà tó tó bí oṣù bíi mélòó kan sẹ́yìn, a ṣe ìgbéyàwó. Kódà ìgbéyàwó wa ní arinrin ní ìlú Ìbàdàn náà ni a ti ṣe ìgbéyàwó nítorí pé ibẹ̀ ni à ń gbé. Ìgbéyàwó wa ó ní arinrin ní ìlú Ìbàdàn ní ọdún náà. Ayé gbọ́ ọ̀hún mọ̀,
kódà pẹ́pẹ́yẹ pọnmọ ní ọjọ́ ìgbéyàwó wa. Àwọn òbí wa méjèèjì wọ́n sì fọwọ́sowọ́pọ̀, wọ́n sọ̀pọ́ọ̀tì wa nínú ìgbéyàwó tí a ṣe, wọ́n ràn wá lọ́wọ́ bí ẹnikẹ́ni kò tú, àṣírí gbogbo wa bò tí a lè ṣera wa ní ọ̀kan ní Òṣùṣù Ọ̀wọ̀. Nígbà tó yá tí a ṣègbéyàwó, kò pẹ́ kò jìnnà Olúwabùkọ́lá fẹ́ra kù, ó sì ní oyún. Nígbà tí Olúwabùkọ́lá ní oyún, bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ pé tí èèyàn bá kọ́kọ́ ní oyún yẹn máa ń disturb èèyàn gan, débi pé àwọn míì á sì máa bì, bẹ́ẹ̀ ni àwọn míì á sì máa tutọ́. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí Olúwabùkọ́lá ní oyún. Ìgbà tí Olúwabùkọ́lá ní oyún yìí ní egungun rẹ̀ le, kódà nígbà míì mi ò kí ń fẹ́ kó tẹ̀lé mi lọ sí ṣọ́ọ̀bù, mi ò dẹ̀ kí ń fẹ́ kó ṣiṣẹ́ tí ó lágbára, ṣùgbọ́n Olúwabùkọ́lá máa yarí fún mi wípé kí n má sọ òun di ọ̀lẹ òjijì. Ìgbà míì ẹ̀rù máa ń bà mí tí mo sì máa sọ wípé ìwà arábìnrin má mà kó bá mi. Nígbà tó yá, kò pẹ́ kò jìnnà, Olúwabùkọ́lá ó bímọ ọkùnrin làǹtìlanti. Inú wa dùn, a ṣèkómọ, inú wa dùn gidigidi lọ́pọ̀lọpọ̀ nítorí pé àkọ́bí ọmọ mi ni tí Olúwabùkọ́lá bí fún mi. Kò pẹ́ kò jìnnà, lẹ́yìn bí ọdún méjì sẹ́yìn, Olúwabùkọ́lá tún ní oyún, ó bí èmi. A ṣáà ń gbé ìgbésí ayé wa ní ìgbésí ayọ̀, à ń rówó ná, à ń róúnjẹ jẹ. Ìgbéyàwó wa dùn gidigidi débi pé a ò fi ìgbà kankan tarùn síra wa rí, kódà a ò jà rí, a ò ní gbólóhùn asọ̀ rí. Ojoojúmọ́ báyìí nínú mi máa fi ń dùn fún irú ìyàwó tí Ọlọ́run fún mi. Olúwabùnmi ò fi ìgbà kankan ta mí lóhùn àbí gbé mi lé ẹ̀mí gbóná sí rí látìgbà tí mo ti fẹ́ sílé. Ṣùgbọ́n nǹkan tí mo ṣàkíyèsí nínú ìdílé Olúwabùkọ́lá ni wípé gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí ó jẹ́ obìnrin, gbogbo wọn ló ti tọ́ ilé ọkọ bí méjì mẹ́ta. Kódà púpọ̀ nínú àwọn ẹ̀gbọ́n rẹ̀ obìnrin ni ó padà ń di dálé mọ́ṣú. Bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin èyí tó ní ìyàwó méjì tàbí mẹ́ta ló pọ̀ nínú wọn. Ṣùgbọ́n ní ti ọ̀rọ̀ Olúwabùkọ́lá, ọwọ́ ẹ̀ ń yà mí lẹ́nu nítorí nínú gbogbo àwọn ọmọ tí bàbá rẹ̀ bí, òun nìkan ni ó wà ní ilé ọkọ kan títí di wákàtí tí mò ń sọ yìí. Mi ò fẹ́yàwó mi lé, bẹ́ẹ̀ sì ni òun náà kò kúrò ní àkàtà mi. A jọ ń gbé, a jọ ń sùn, a jọ ń jí, tí a dẹ̀ ń gbé gẹ́gẹ́ bí lọ́kọláya, tí ọkàn wa balẹ̀, tí a dẹ̀ ń tẹ̀síwájú nínú ìgbéyàwó wa. Iṣẹ́ wa ń lọ dédé, gbogbo nǹkan tí à ń dáwọ́lé ń lọ dédé. Kódà ìgbéyàwó èmi àti Olúwabùkọ́lá, mo fẹ́ lè sọ pé ó perfect gidigidi. Ọ̀pọ̀ ènìyàn ló máa ń sọ pé kò sí ìgbéyàwó tí ó perfect, ṣùgbọ́n kò ṣe bí irú ìgbéyàwó èmi àti ìyàwó mi, nítorí pé ní gbogbo ọdún tí a ti fi jọ wà, tí a dẹ̀ sì fi fẹ́ra wa sílé, a ò tarùn síra wa rí. Bẹ́ẹ̀ sì ni a ò ní gbólóhùn asọ̀ kankan rárá. Ní gbogbo ìgbà tí mo sọ yìí, mo wá owó jọ nínú iṣẹ́ tí mò ń ṣe, nítorí pé mo ti kọ́ ìyàwó mi bí wọ́n ṣe ń ṣiṣẹ́ yìí. Mo kọ́ ní gbogbo bí tí mo ti máa ra màtíríà, mo fi inú àti ẹ̀yìn iṣẹ́ náà hàn, tí òun náà sì ti mọ iṣẹ́ náà dáadáa. Tí n bá ti lọ gbaṣẹ́ níta tàbí tí mo ti lọ ṣiṣẹ́ níta, òun ni ó máa wà ní ṣọ́ọ̀bù tó sì máa pa owó lẹ́ẹ̀dẹ̀ mi kí n tó dé. Òun náà máa tún ti gba ọ́dà látọ̀ àwọn kọ́sítọ́mà dẹ̀ mí kí n tó dé. Ní gbogbo ìgbà tí mo dẹ̀ tún sọ yìí náà, mo ti ralẹ̀, bó ti yẹ pé ilẹ̀ yẹn kò pọ̀ púpọ̀, ṣùgbọ́n half plot ni mo rà tí mo sì ń kọ́lé lọ́wọ́, pé tí èmi àti ìyàwó mi bá kọ́ ilé náà tán, a máa lè kó lọ síbẹ̀. Nígbà tí mo parí ilé náà, èmi àti ìyàwó mi kó lọ sí ilé náà. Ní gbogbo ìgbà tí mo dẹ̀ tún sọ yìí, a ti bímọ kejì, a ti bí kẹta, kódà a ti bí ìkẹrin, a ti bí ìkarùn-ún pàápàá. Ṣùgbọ́n àwọn ọmọ yìí ọdún méjì ni wọ́n gbà ní ọwọ́ ara wọn. Nígbà tó wá di ọjọ́ kan, ìyàwó mi dágbére fún mi pé òun lọ sí ọ̀dọ̀ bàbá òun. Nígbà tí ìyàwó mi kúrò nílé, ó kúrò nílé ní aago 9 àárọ̀. Nígbà tí ó sì lọ, tí ó kúrò nílé, èmi gba ibiṣẹ́ lọ, tí mo sì lọ sí ibi tí mo ti ń ṣe òwò mi. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun ò sí nílé, gbogbo wọn ti lọ sí school. Nígbà tó máa tó bí ọwọ́ ọ̀sán, mo retí kí ìyàwó mi pè mí. Nígbà tí mi ò rí kọ́ọ̀lù ẹ̀, mo pe aago rẹ̀ títí, ṣùgbọ́n switch off ni ó sọ. Mo retí nítorí pé ìyàwó mi ò kí ń fi bẹ́ẹ̀ jáde bẹ́ẹ̀. Tó bá tiẹ̀ máa jáde, òun ló máa pè mí lọ, tó máa pè mí bọ̀, tó máa sọ gbogbo ibi tó lọ
gbogbo ẹ̀ ṣe rí fún mi. Ṣùgbọ́n ọjọ́ eléyìí ọjọ́ ẹ̀ kò rí bẹ́ẹ̀. Ìyàwó mi ò pè mí rárá. Nígbà tó tó bí ọwọ́ ọ̀sán tí mo retí kí ìyàwó mi pè mí tí mi ò rí ìpè rẹ̀, bẹ́ẹ̀ ni mo sì pè é. Ṣùgbọ́n gbogbo bí mo ṣe ń pè é ní àti àárọ̀, switch off ni fóònù rẹ̀ wà. Ṣùgbọ́n ẹ̀rù ò fi bẹ́ẹ̀ bà mí nítorí pé mo lérò pé bí fóònù rẹ̀ ti kú ni, àti pé ọkàn mi tún balẹ̀ nítorí pé ọ̀dọ̀ bàbá rẹ̀ ni ó dágbére fún mi. Nígbà tó máa di ìrọ̀lẹ́, mi ò rí ìyàwó mi kó dé. Mo retí, mo remú, mi ò rí ìyàwó mi, bẹ́ẹ̀ sì ni mi ò rí ìpè látọ̀dọ̀ ẹnì kankan, yálà láti ọ̀dọ̀ rẹ̀ tàbí látọ̀dọ̀ bàbá rẹ̀. Mo pe bàbá rẹ̀, fóònù bàbá rẹ̀ sì ring títí, ṣùgbọ́n bàbá rẹ̀ kò gbé. Nígbà tó máa tó bí ìrọ̀lẹ́, èmi ti ṣetán láti ibi iṣẹ́, mo ti ṣe àkáǹtì, mo dẹ̀ ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kí n ṣe, mo sì gbéra, mo kó sínú mọ́tò mi. Ní gbogbo ìgbà tí mò ń sọ yìí, mo ti ra mọ́tò ayọ́kẹ́lẹ́ kan èyí tí mo fi ń ṣe ẹsẹ̀ rìn. Mo kó sínú mọ́tò mi, mo sì gba ilé lọ. Nígbà tí mo délé, mo bá àwọn ọmọ nílé, àwọn ọmọ ti dé láti ilé-ìwé. Ìṣe ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní béèrè pé níbo ni ìyá àwọn wà, pé ìgbà wo ni ìyá àwọn máa dé. Ṣùgbọ́n mo sọ fún wọn pé ìyá wọn ò ní pẹ́ dé, tí mi ò sì lè sọ fún wọn pé mo ti ń pe nọ́mbà ìyá wọn ní àti àárọ̀ kí má bàa kó ẹ̀mí wọn sókè. Bẹ́ẹ̀ sì ni ọkàn mi ò balẹ̀, mi ò lè jẹun, tí mo ṣàárò pé kí ló ṣẹlẹ̀, kí ló lè ṣẹlẹ̀ gan pàtó, kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ gidi gan, kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ gangan. Nígbà tó máa tó bí ọwọ́ alẹ́, tí ó máa tó bí nǹkan bí 10 ní alẹ́, bẹ́ẹ̀ ni ìyàwó mi wọlé tí ó sì dé. Nígbà tí ó dé, tí ó wọlé, ògbójú ni ó bá wọlé. Bí ó ṣe dé ni mo lọ bá, tí mo sì béèrè àwọn ìbéèrè lóríṣiríṣi lọ́wọ́ pé kí ló ṣẹlẹ̀, níbo gbogbo ló lọ, kí ló ṣe fóònù rẹ̀ ní àtàárọ̀ tó ti jáde kúrò lé, kò tiẹ̀ bójú wẹ̀yìn, kò bìkítà nǹkan tí àwọn máa jẹ. Ó dá àwọn ọmọ 5 sí mi nígbàyà, kò tiẹ̀ wò ó pé kí làwọn ọmọ òun máa dé tí wọ́n bá dé láti iléèwé, pé kí ló ṣẹlẹ̀ gangan, kí ló ṣẹlẹ̀ níbi tó lọ, àti pé ṣé ó ṣi mọ́tò wọ̀ ni àbí ó ṣi ọ̀nà gbà. Ṣùgbọ́n gbogbo mo yẹn sọ mo ṣe ń béèrè lọ́wọ́ ìyàwó mi, ìṣe ni ó lo ògbójú tí ó sì dá mi lóhùn pé kí ló dé gan-an, kí ló dé tí o ṣe ń ṣọ́ mi, kí ló dé tó ṣe ń ṣọ́ ìrìn àjò ayé mi, ṣé mi ò gbọ́dọ̀ tún jáde mọ́ ni, àbí mi lè lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi mọ́. Èsì tí ìyàwó mi fún mi yìí ó yà mí lẹ́nu gidi gan, nítorí pé látijọ́ tí mo ti fẹ́ ìyàwó mi kò fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí mi, bẹ́ẹ̀ ni kò sì wojú mi bẹ́ẹ̀. Mo sì sọ pé kí ló ṣẹlẹ̀ gangan, ṣé ó ní nǹkan tí mo ṣe fún ẹni, àbó ní ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀, àbí ṣé ó ju ìbéèrè tí mo béèrè lọ lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni ó sì bẹ̀rẹ̀ sí ní láǹgì kiri inú ilé, tí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo kí n fi òun lẹ̀ o, kí ló dé gan-an, mo ṣe láì kí n máa ní ayé òun lára, kí ló ṣé òun jẹ́ ọmọ kékeré ni, àbí òun lè jáde mọ́ ni. Ọ̀rọ̀ yìí dùn mí, ṣùgbọ́n kò dẹ̀ tó dùn mí nítorí pé ó ní nǹkan kan tí ó ṣe ìyàwó mi. Nítorí pé láti ọdún tí mo ti fẹ́ ìyàwó mi títí a tún fi bí ọmọ 5 fúnra wa, mi ò fi bẹ́ẹ̀ rí ìwà pálapàla bẹ́ẹ̀ ní ọwọ́ ìyàwó mi yìí, kò dẹ̀ wú irú ìwà bẹ́ẹ̀. Nígbà tó yá, mo fi sílẹ̀, mo rí pé inú tó ń bi lọ́wọ́ ni, mo dẹ̀ wọlé lọ, mo lọ sùn. Kò pẹ́ kò jìnnà, òun náà ó lọ sùn. Nígbà tí ó di àárọ̀ ọjọ́ kejì, mo lọ bá ìyàwó mi níbi tí ó sùn sí. Mo sì fi ohùn tútù bá sọ̀rọ̀, mo fi ohùn ẹ̀lẹ̀ bá sọ̀rọ̀, mo sì bi pé kí ni ó ṣẹlẹ̀, pé ṣé ó ní ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ ni, àbí kí ló dé gan-an tí ó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí mi ní àná, àti pé pàápàá níbo ni ó lọ ní àná tí mo fi pe aago rẹ̀ títí tí kò sì gbé. Mo tún tẹ̀síwájú, mo ṣàlàyé wípé mo pe bàbá rẹ̀ náà kò gbé aago, pé kí ni ó ṣẹlẹ̀ gangan. Bí ìyàwó mi ṣe sọ pé kò sí nǹkan kan, mo dẹ̀ ní kò sí nǹkan kan báwo, níbo gangan ni ó wá lọ látàná. Nígbà tí ìyàwó mi máa dá mi lóhùn, ó ní ọ̀dọ̀ bàbá òun ni òun lọ, wípé ńgbà tí òun máa dé ọ̀dọ̀ bàbá òun bá àwọn ẹ̀gbọ́n òun tó kù níbẹ̀, àwọn sì jọ ń sọ̀rọ̀ tí àwọn jíròrò, ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn sọ òun ni ò jẹ́ kí òun mọ̀ pé àkókò àti aago ti lọ tó bẹ́ẹ̀ yẹ. Ó tún tẹ̀síwájú sì sọ fún mi wípé kódà ọ̀rọ̀ tí àwọn sọ ó dá lé lórí òun àti ọkọ òun. Níbẹ̀ ni ẹnu ti wá yà mí pé èmi kẹ̀, kí ni mo ṣe? Ṣé bàbá ni mo ṣe àwọn ni, àbí mi ò tọ́jú wọn bó ṣe jẹ́ kí mo tó yẹ kí n tọ́jú wọn tó ni? Ìyàwó mi sì dá mi lóhùn pé rárá o, wípé nǹkan tí òun fẹ́ láti ọwọ́ mi ni wípé òun fẹ́ kí n dá òun ní okòòwò, wípé òun ò fẹ́ bá mi ṣe bísínẹ́sì mọ́, òun ò fẹ́ kájọ máa ṣe bísínẹ́sì mọ́, ṣùgbọ́n òun gan fẹ́ pásọ́nà òwò tóun fẹ́ ṣe. Òun fẹ́ ní ṣọ́ọ̀bù òun ní ọ̀tọ̀ kí òun náà lè máa rí ibi lọ, débi pé tí òun bá ti lọ sí ṣọ́ọ̀bù ẹ̀, ọkọ tiẹ̀ náà máa lọ sí ṣọ́ọ̀bù òun.
Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí ẹnu yà mí, mo rò pé irú ọ̀rọ̀ wo lélẹ̀. Mo sì sọ fún ìyàwó mi pé irú ọ̀rọ̀ wo lélẹ̀, ṣé nǹkan tí àwọn ẹbí rẹ̀ sọ fún ẹ nìyẹn? Bẹ́ẹ̀ sì ni ìyàwó mi ní rárá, pé àwọn ẹbí òun ò sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n nǹkan tí ohun òun nìyẹn. Ìyàlẹ́nu ńlá ni ọ̀rọ̀ yìí jẹ́ fún mi, nítorí pé mo wò pé irú ìrònú wo lélẹ̀, àti pé kí ló lè ṣẹlẹ̀, kí ló lè fà á gangan tí ìyàwó mi máa fi ronú lọ bẹ́ẹ̀. Mo bẹ̀, mo tù, mo ṣàfi ọ̀rọ̀ wa lẹ́nu wò títí tí mo ti ṣàlàyé mú kí ló ṣẹlẹ̀ gangan. Ṣé ó ní ẹ̀ṣẹ̀ tí mo ṣe ni, àbí ṣé ó ní nǹkan míì tí mo ṣe fún ẹ? Ṣùgbọ́n nǹkan tí ìyàwó mi ṣáà ń tẹnu mọ́ ni pé rárá o, òun ò fẹ́ bá mi ṣòwò mọ́, ní pé òun fẹ́ ní bísínẹ́sì tòun ní àyè ọ̀tọ̀, ní pé ilé tí mo rà orúkọ mi ló wà nínú ilé, bẹ́ẹ̀ sì ni bísínẹ́sì tí a jọ ń ṣe orúkọ mi ló wà bẹ́ẹ̀, ṣùgbọ́n òun fẹ́ ní nǹkan òun ní àyè ọ̀tọ̀, débi pé òun náà máa pa owó òun náà sì máa tọ́jú ara òun náà sì máa ní nǹkan ní àpò ara òun. Bẹ́ẹ̀ ni mo sì dá lóhùn tí mo sì sọ pé ṣé mò ń fìyà jẹ ni, ṣé mo ní kó má wá sí company ni, àbí mo ní kó má mú iye owó tí o bá fẹ́ lò nínú company account wa. Bẹ́ẹ̀ sì ni ìyàwó mi ní rárá, ṣùgbọ́n ohun òun kí òun dá ní òwò òun ní ọ̀tọ̀, kí òun sì dá ní ṣọ́ọ̀bù òun ní ọ̀tọ̀. Lẹ́yìn ìgbà tí èmi àti ìyàwó mi jọ fa ọ̀rọ̀ yìí, nǹkan ò rọgbọ fún mi púpọ̀ nínú ilé. Ìṣe ni ìyàwó mi ń gbé ogun tì mí, tí n bá gbé gbá ní mi ò mọ́ gbé, tí n bá sì gbé àwo á ní mi ò gbé dáadáa. Ìyàwó mi fi ojoojúmọ́ bá mi jà, kódà kò dáná fún mi mọ́ nínú ilé. Àwọn ọmọ rẹ̀ àti oúnjẹ tí òun fún ara rẹ̀ máa jẹ sí ẹnu nìkan ló ń dáná fún, débi pé ìyàwó mi ò kí ń fọ aṣọ mi mọ́. Ìyàwó mi ò kí ń gbà kí n fọwọ́ kan òun mọ́ nínú ilé. Ọ̀rọ̀ yẹn pọ̀ gígírí débi pé nǹkan kékeré pátápátá ni ó máa ń bí ìyàwó mi nínú, tí ó sì máa ń pariwo kiri nínú ilé. Ọjọ́ yìí ni ọjọ́ tí ó máa jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí èmi àti ìyàwó mi tí a máa ní gbólóhùn àsọ̀ láti ọdún tá a ti fẹ́ra wa, àti pé pàápàá láti ìgbà tí a ti bí àwọn ọmọ márùn-ún tá a gbé, a ò tiẹ̀ wojú ara wa rí, kò wojú mi rí, bẹ́ẹ̀ ni èmi náà sì wo ojú ẹ̀ rí, kò gbé ẹ̀mí mi gbóná. Kí ló wá lè ṣẹlẹ̀ tó fi wá jẹ́ pé ìsìn ni ó ṣe bẹ̀rẹ̀ àwọn wà pálapàla? Ìyàwó mi kò dẹ́kun ìwà tí ó ń wù yìí, ojoojúmọ́ ló fi iná fún mi nínú ilé, débi pé ó sú èmi gan pàápàá. Nígbà mi tí n bá close níbi iṣẹ́, ẹ̀rù máa ń bà mí àti wá sí inú ilé ni. Nígbà tó wá tó bí ọ̀sẹ̀ kan, mo wá rò ní ọkàn ara mi pé ọ̀dọ̀ bàbá ẹ̀ lọ́nà òun lọ, kó tó di pé ó padà dénú ilé tí ó sì misbehave, tí ó ń ṣe bó ṣe òun, pé kí n lọ sí ọ̀dọ̀ bàbá ẹ̀ kí n dẹ̀ lè mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀. Ní ọjọ́ tí mò ń sọ yìí, mo gbéra, mo lọ sí ọ̀dọ̀ bàbá. Nígbà tí mo ń lọ lọ́nà, oríṣiríṣi èrò ọkàn ni ó wá sí mi lọ́kàn pé kí ni ó lè máa ṣẹlẹ̀. Ṣé àwọn ẹbí ìyàwó mi ń kọ́ ìyàwó mi sí mi ni, àbí àwọn ẹ̀gbọ́n rẹ̀ ló ń kọ́ sí mi ni, nítorí pé àwọn òkúkú ní ilé ọkọ tó ń gbé. Ṣùgbọ́n mò ń wò mi ò ríro pé kí ló lè ṣẹlẹ̀ gangan. Níbi tí mo ti ń lọ lọ́nà, mo ya ibì kan tí mo sì ra nǹkan tí mo máa gbé fún bàbá ìyàwó mi dání. Mo ra nǹkan bí iṣu, kódà mo ya pharmacy, mo ra oògùn kan fún bàbá ìyàwó mi, nítorí pé bàbá ìyàwó mi ní àwọn oògùn kan tí wọ́n máa ń lò fún diabetes tí wọ́n ní. So mo ya pharmacy, mo ra oògùn yìí, mo dẹ̀ kó gbogbo àwọn nǹkan tí mo rà, mo gbọ̀nà lé bàbá ìyàwó mi lọ. Nígbà tí mo dé ilé bàbá ìyàwó mi kí mi, wọ́n fà mí mọ́ra, wọ́n kí mi dáadáa, nítorí pé ó ti pẹ́ tí wọ́n ti rí mi, bẹ́ẹ̀ sì ni ó ti pẹ́ tí èmi náà ti rí wọn. Mo yọ̀ mọ́ wọn, mo kí wọn, kódà wọ́n ṣe mí ní àlejò. Nígbà tí a wá wọlé, mo tẹnu bọ ọ̀rọ̀, mo ṣàlàyé fún bàbá ìyàwó mi wípé ìyàwó mi wá sí bí ọ̀sẹ̀ kan sí ẹ̀yìn. Nígbà tó dẹ̀ máa fi délé, gbogbo ìwà tí ó ń wù kò yé mi, ṣùgbọ́n nǹkan kan ṣo tí ó ń tẹnu mọ́ ni pé òun fẹ́ ní bísínẹ́sì òun dẹ̀ fẹ́ ní ṣọ́ọ̀bù òun ní àyè ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni bàbá ìyàwó mi dá mi lóhùn pé bẹ́ẹ̀ ni nǹkan tí ó fẹ́ nìyẹn, nǹkan tí mo dẹ̀ máa ṣe fún nìyẹn. Inú wá yà mí, mo lanu pé irú ọ̀rọ̀ wo ni bàbá ìyàwó mi sọ. Bàbá ìyàwó mi tẹ̀síwájú tí ó sì ń sọ wípé ìyàwó mi ti mọ nípa òwò tí à ń ṣe, bẹ́ẹ̀ sì ni ìyàwó mi ti mọ ibi tí a ti ń rajà, ó ti mọ inú àti ẹ̀yìn òwò yìí, pé kí ló tí mi ò ṣe kúkú establish ẹ̀, kí èmi náà ṣí ṣọ́ọ̀bù ẹ̀ fún, kí ó máa ṣe òwò ẹ̀ lọ, kí ó máa ṣe tiẹ̀, kí èmi náà sì máa ṣe tèmi, so that ìyàwó mi á lè máa rí ibi tọ́jú ara rẹ̀. Bẹ́ẹ̀ ni mo sì dá bàbá ìyàwó mi lóhùn wípé ṣé mi ò tọ́jú
ọmọ yìí dáadáa ni àbí mò ń fi ìyà jẹ, àbí ńgbà tí ó dé ẹ rí àwọ̀ ìyàlá rẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá ìyàwó mi sì dáhùn pé rárá o, òun ò sọ bẹ́ẹ̀, kì í lè ṣe nǹkan tí òun mìíní nìyẹn. Wípé nǹkan tí òun gbìyànjú àti sọ ni wípé òun fẹ́ kí ọmọ òun náà dá dúró, kí ọmọ òun náà ní ṣọ́ọ̀bù tiẹ̀, kó mọ̀ pé nǹkan yìí nǹkan mi ni. Nígbà tí bàbá ìyàwó mi sọ ọ̀rọ̀ yìí, mo wá dá bàbá ìyàwó mi lóhùn pé mo ti gbọ́ nǹkan tí ẹ sọ, ṣùgbọ́n màá lọ ronú sí i, màá mọ bí mo ṣe máa gádà owó, nítorí pé àkókò tí mo wà yìí ó jẹ́ àkókò tí àwọn ọmọ wà ní ilé ìwé. Gbogbo àwọn ọmọ márùn-ún wa ni ó wà nílé ìwé. Mi ò dẹ̀ lè sọ pé ibi báyìí ni mo ti máa rí owó tí màá sáré fi lọ ṣí ṣọ́ọ̀bù fún ìyàwó mi. Fún ìdí èyí, kí ó ní sùúrù, tí n bá ti délé mo máa bá sọ̀rọ̀ pé kí ó ní sùúrù, kí ó sì farabalẹ̀ fún mi, kó fún mi ní ìgbà díẹ̀ sí. Bàbá ìyàwó mi sì ni kò sí wàhálà. Bẹ́ẹ̀ ni mo bọ́ síta tí mo sì lọ. Bí mo ṣe ń lọ lọ́nà, oríṣiríṣi èrò ló wá sí mi lọ́kàn pé ṣé àjọ ọmọ gbogbo wọn ni, àbí kí ló ń ṣẹlẹ̀ gangan? Ṣé ìyàwó mi ti lọ sọ nǹkan fún wọn ni pé mo ṣe nǹkan fún òun ni, àbí mi ò tọ́jú òun dáadáa? Mo ń ro èrò yẹn ṣùgbọ́n mi ò rí rò rárá. Nígbà tí màá fi padà dé ibiṣẹ́ ní ọjọ́ náà, mo bá ìyàwó mi ní ibiṣẹ́. Bẹ́ẹ̀ ni ó ń wò mí tìkà tí ẹ̀gbin, àfi bí ìgbà tí bàbá rẹ̀ ti pè wípé mo wá sí ọ̀dọ̀ òun ni. Mo gbìyànjú láti kí ìyàwó mi, ṣùgbọ́n gbogbo bí mo ṣe ń kí, ìṣe ló ń fi imú dá mi lóhùn, tó sì ṣe bákan bákan sí mi. Mi ò tiẹ̀ wo gbogbo sáìdì nǹkan tí ó ń ṣe. Èmi kàn bọ́ sí ààyè tèmi, mo sì ṣe àkáǹtì lórí gbogbo nǹkan tí ó yẹ kí n ṣe lọ́jọ́ ẹ̀. Bẹ́ẹ̀ sì ni I close tí a dẹ̀ gbálé lọ. Nígbà tí a délé tó di alẹ́, mo pe ìyàwó mi, mo bẹ̀ ẹ́, mo rọ̀ gidigidi gan wípé kí ló ṣẹlẹ̀ gangan, pé kí ló fa nǹkan tí ó fi lérò pé ó yẹ kí òun dá dúró, àbí òun ò fẹ́ bá mi ṣe òwò pọ̀ mọ́. Ṣùgbọ́n ìyàwó mi ò rí nǹkan kan sọ. Ìṣe ni ó ń tẹnu mọ́ pé rárá o, òun ò fẹ́ bá mi ní nǹkan kan papọ̀ mọ́ tẹ̀. Òun fẹ́ ní ṣọ́ọ̀bù òun nìkan. Òun fẹ́ dá ní ṣọ́ọ̀bù òun nìkan. Òun ò dẹ̀ fẹ́ bá mi ṣe any joint business mọ́, pé òun náà fẹ́ máa pa owó òun. Mo máa pe ìyàwó mi ní àárọ̀, mo máa pè lọ́sàn-án, mo máa pè lálẹ́, mo dẹ̀ máa bá a sọ̀rọ̀. Ṣùgbọ́n nǹkan kan ṣo tí ìyàwó mi tẹnu mọ́ fún mi nìyẹn. Débi pé ojoojúmọ́ ni ìyàwó mi fi ń bá mi fa wàhálà nínú ilé. Mi ò ní ìsinmi ní àtàárọ̀ dalẹ́ rí. Ojoojúmọ́ tí ìyàwó mi bá ti jí báyìí, ariwo ní kùlà. Tí ó bá tẹ̀lé mi lọ sí ibiṣẹ́, ìjà ní kùlà. Kódà ó fẹ́ lè bá gbogbo àwọn kọ́sítọ́mà jà tán lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Nígbà tó wá di ọjọ́ kan, mo wá jókòó, mo wò pé kí ló yẹ kí n ṣe sí ọ̀rọ̀ ìyàwó mi yìí. Mo wá pinnu lọ́kàn mi pé mo máa wá owó tí mo dẹ̀ máa fi ṣí bísínẹ́sì ẹ̀, tí máa fi establish bísínẹ́sì ẹ̀ fún gẹ́gẹ́ bí ó ti fẹ́, bí á ti ẹ̀rọ ní ara ẹ̀ díẹ̀. A ṣáà ń bá lọ. Ilé wa tó ti ń láyọ̀, tó ti ń ládùn, tó tún lárin, ó wá di ilé tó yẹ pé gbogbo wa ká gbọ́gbọ́, kò sáyọ̀ mọ́, kò sí ìdùnnú mọ́, kò sí ẹ̀rín mọ́, gbogbo ẹ̀ kọ̀ tutù gbinrin. Àwọn ọmọ gan ara wọn ò ṣe déédé, inú wọn ò dùn bí inú wọn ṣe ń dùn tẹ́lẹ̀ mọ́. Gbogbo ẹ̀ wá da ojú rú, tí gbogbo ẹ̀ da ojú kodò. Mi ò sì mọ ibi tí ogun ti gbà wọnú ayé wa. Inú mi ò kì í dùn nígbà tí mo bá rántí àwọn ìwà pálapàla tí ìyàwó mi máa ń wù nínú ilé, nítorí pé ìyàwó mi tí èmi mọ̀ kò kí ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ láyé. Kódà látìgbà tí mo ti ń fẹ́ ni, àti látìgbà tí ó ti bí àwọn ọmọ márùn-ún ẹ̀ fún mi, kò rúrú ìwà bẹ́ẹ̀ yẹn rí. Àfi bí ìgbà tí wọ́n switch ìyàwó mọ́ mi lọ́wọ́. Mo fẹ́ lè sọ pé mi ò mọ̀ pé ìyàwó mi ní ìwà kejì bẹ́ẹ̀ yẹn lọ́wọ́. Nígbà tí ó wá di ọjọ́ kan, ìyàwó mi sọ fún mi pé òun fẹ́ lọ kí bàbá òun lẹ́yìn bí oṣù mélòó kan, bí oṣù mẹ́fà sí ìgbà tí ó lọ sí ọ̀dọ̀ bàbá ẹ̀. Ìyàwó mi pè mí pé òun fẹ́ lọ kí bàbá òun. Bódè sọ pé òun fẹ́ lọ kí bàbá òun, mo fún ní owó pé kó bá mi fún bàbá ẹ̀, pé kó dẹ̀ bá mi kí bàbá ẹ̀ gidigidi gan. Ìyàwó mi kúrò nílé, ó gba ọ̀dọ̀ bàbá ẹ̀ lọ. Mo retí, mo remú. Kódà mo pe ìyàwó mi títí switch off ní fóònù ẹ̀ sọ. Mo wá rò ní ọkàn mi pé kí ni ìdí tó yẹ pé ní ìgbàkúgbà àti òrèkóòrè tí ìyàwó mi bá ti ní òun lọ sí ọ̀dọ̀ bàbá ẹ̀, ní fóònù ẹ̀ ò kí ń lọ, aago ẹ̀ ò dẹ̀ kí ń lọ pẹ̀lú. Mo dúró títí, mo pè láàárọ̀, mo pè lọ́sàn-án, bẹ́ẹ̀ ni mo pè nírọ̀lẹ́. Débi pé nígbà tí àwọn ọmọ dé láti ilé ìwé,
wọ́n sọ fún mi pé àwọn ò tí ì rí ìyàwó wọn. Nígbà tí èmi náà máa fi dé láti ibi iṣẹ́, mi ò bá ìyàwó wọn nílé. Eléyìí wá jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi. Gbogbo nǹkan tí mò ń sọ yìí á ti wà ní ọwọ́ ìrọ̀lẹ́. Fẹ̀kàn tẹ́lẹ̀ ní gbogbo ọwọ́ ọ̀sán yìí, èmi ti lérò pé bóyá ọ̀dọ̀ bàbá ẹ̀ tó lọ nítorí pé ó ti rí wọn ti pẹ́ pé ó fẹ́ fara yí bàbá ẹ̀ ni kò ṣe tètè wálé. Bọ̀ nígbà tó wá máa tó nǹkan bí ọwọ́ ìrọ̀lẹ́ málẹ́, ẹ̀rù ń bà mí gidigidi nítorí ní ọdún tí mò ń sọ yìí ó jẹ́ ọdún tó yẹ pé àwọn gbọ́mọgbọ́mọ, àwọn Boko Haram wọ́n da ìlú rú gan gidigidi. Ẹ̀rù máa ń bà mí pé ṣé ìyàwó mi ṣi ọkọ̀ wọ̀ ni àbí wọ́n ti jí gbé lọ. Nǹkan kan ṣe tí ó ń bà mí ní ẹ̀rù nìyẹn. Kódà nígbà tí mo délé láti ibi iṣẹ́ ní ọjọ́ náà, mi ò lè jẹun, bẹ́ẹ̀ sì ni mi ò lè sùn nítorí pé ìyàwó mi ò lọ síbì kan rí kó má sùn lérí. Tó bá tiẹ̀ máa pẹ́ dé, ilẹ̀ máa pẹ́ ṣù. Bọ̀ ní ọjọ́ tí mò ń sọ yìí kò wálé rárá. Ẹ̀rù ti ń bà mí débi pé mo pe ìyá mi, tí ìyá mi sì sọ pé tó bá ti di ọjọ́ kejì kí a lọ sí station kí a lọ complain. Gbogbo bí mo ṣe ń pe ìyá mi náà ni mò ń pe bàbá ìyàwó mi, ṣùgbọ́n bàbá ìyàwó mi fóònù wọn switch off náà ló sọ. Mo ṣe àròdú títí mo sùn títí ilẹ̀ ọjọ́ ẹ̀ fi mọ́. Nígbà tí ó di ọjọ́ kejì, mo gbéra, mo gba ọ̀dọ̀ bàbá ìyàwó mi lọ. Gẹ́gẹ́ bí ìṣe mi, mo ra àwọn nǹkan dání fún bàbá ìyàwó mi nígbà tí mo ń lọ lọ́nà. Nígbà tí mo dé ilé bàbá ìyàwó mi, wọ́n kẹ́ mi, wọ́n gẹ̀ mí, wọ́n sì welcome mi. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ọkùnrin sí ọkùnrin tí a bá ti ríra wa, a máa kọ́kọ́ sọ̀rọ̀ nípa ayé, nípa football àti àwọn nǹkan oríṣiríṣi la kọ́kọ́ sọ̀rọ̀. Ṣùgbọ́n wo bí bàbá ìyàwó mi ṣe ń bá mi sọ̀rọ̀, ọkàn mi balẹ̀ nítorí pé mo lérò pé bí ìyàwó mi wà nínú ilé níbẹ̀ pẹ̀lú wọn. Nígbà tó yá mo wá dánú ilé ọ̀rọ̀ ìyàwó mi, mo sọ pé ìyàwó mi jáde kúrò nílé ní àti àná. Ó dẹ̀ dágbére pé òun ń bọ̀ níbí. Àti àná ẹ̀ náà mo dẹ̀ ti ń pe aago ẹ̀, ṣùgbọ́n aago ẹ̀ kò lọ. Mo ń sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú ìbẹ̀rù. Ṣùgbọ́n ní bí mo yẹn ń sọ ọ̀rọ̀ yìí, mo rí pé ara ò ta bàbá ìyàwó mi. Ara ò tiẹ̀ ta wọ́n rárá, bẹ́ẹ̀ ni wọn ò mì rárá mi pé àwọn tiẹ̀ sọmọ nù. Ìyàlẹ́nu ńlá gbà ni eléyìí jẹ́ fún mi pẹ̀lú nǹkan tí mo ṣàkíyèsí. Mo tún ọ̀rọ̀ ẹ̀ sọ pé bí bàbá ìyàwó mi ò gbọ́ dáadáa wípé ìyàwó mi jáde ní àti àárọ̀, ó kúrò nínú ilé, ó sì dárúkọ pé òun ń bọ̀ níbí báyìí. Láti àná ẹ̀ mo dẹ̀ ti ń pe aago rẹ̀, ṣùgbọ́n aago rẹ̀ kò lọ. Bàbá ìyàwó mi bá dá mi lóhùn, ó sì sọ fún mi òun gbọ́ nǹkan tí mò ń sọ wípé òun ṣáà ni mo ti wà níbí báyìí. Ṣé mo rí ìyàwó mi níbí báyìí? Kò sí ìyàwó mi níbí, bẹ́ẹ̀ sì ni ìyàwó mi ò wá sí ọ̀dọ̀ àwọn. Ara ta mí nítorí pé mo rò pé ṣé abiyamọ dẹ̀ lélẹ̀ ṣá, ẹ rí ọmọ láti àná, ẹ ò dẹ̀ tara wípé ẹ wọ́ ọmọ àbí kankan. Nígbà tí mo ṣàlàyé àwọn nǹkan yẹn fún bàbá ìyàwó mi, gbogbo èsì tí bàbá ìyàwó mi fún mi ni wípé kò wá sí ọ̀dọ̀ mi, ọmọ mi ò wá sí ọ̀dọ̀ mi, àbí kí ló fẹ́ kí n sọ sí. Nígbà tí mo wá fẹsẹ̀ gbálẹ̀ tí mo rí pé èsì tí bàbá ìyàwó mi fún mi yìí same thing ni ó ń sọ fún mi, mo gbé báàgì mi, bẹ́ẹ̀ ni mo sì tẹsẹ̀ mọ́rìn tí mo sọ fún bàbá ìyàwó mi pé mo rí iná, ó dàbọ̀. Gbogbo bí mo ṣe wá padà lọlé tí mo wà nínú mọ́tò, oríṣiríṣi èrò ni ó ń wá sí mi lọ́kàn. Ní gbogbo ìgbà yìí ìyá mi ń pè mí pé kí ló ṣẹlẹ̀, ibo ni a gbá ọ̀rọ̀ dé. Ṣùgbọ́n mo ṣàlàyé gbogbo nǹkan tí ojú mi rí ní ọ̀dọ̀ bàbá ìyàwó mi fún ìyá mi. Ìyá mi ní pé tí má ti dé padà sílé wípé kí n jẹ́ kí òun mọ̀ wípé àwọn máa wá bá mi, a dẹ̀ máa lọ sí station tá máa lọ report. Gbogbo táìmù mo wá wo oríṣiríṣi èrò wípé táìmù tí ìyàwó mi sọnù tí a rí i, tọ́lọ́run bá lọ gbàdúrà mi, tí n bá lọ ní owó rẹpẹtẹ kan, ṣé àwọn ẹbí ò ní bù mí sọ wípé mo fi ọmọ àwọn ṣe ògùn owó. Oríṣiríṣi èrò ni mo rò. Kódà bí mo ṣe dé ọ́fíìsì ní ọjọ́ yẹn, mi ò mọ bí mo ṣe dé ọ́fíìsì, mo ṣàkànmọ́ pé mo ń drive, mo ń ronú, mo dẹ̀ ń drive. Mi ò lè lọlé nítorí àwọn ọmọ mi ò lè lọlé direct nítorí àwọn ọmọ mi, nítorí wọ́n máa bi mí pé ìyá àwọn kọ́, kí ló ṣẹlẹ̀ tí ìyá àwọn ò sùn sílé. Mi ò dẹ̀ mọ èsì tí mo máa fún wọn. Mo gba ọ́fíìsì lọ. Bí mo ṣe dé ọ́fíìsì, mo pe àkọ́bí mi pé kó wá bá mi ní ṣọ́ọ̀bù. Nígbà tí àkọ́bí mi dé, mo ṣàlàyé gbogbo nǹkan tí ojú mi rí ní ọ̀dọ̀ bàbá ìyàwó mi. Tí àkọ́bí mi sì gbà mí níwọ̀n, tí a sì jọ jíròrò pé kí a lọ sí station ká lọ rìpọ́ọ̀tì ọ̀rọ̀ náà kó tó di pé ó pẹ́, kó má jẹ́ pé àwọn gbọ́mọgbọ́mọ ti gbé ìyá òun lọ. Níbi tí a ti jọ jíròrò lórí bá ṣe máa lọ sí station, bẹ́ẹ̀ ni ìyàwó mi wọlé. Ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ni ó jẹ́ fún mi nígbà tí ìyàwó mi máa fi wọnú ọ́fíìsì wá bá mi. Tí ẹ bá rí bó ṣe rí, iṣẹ́ lórí rádaràda, tí gbogbo aṣọ tó wọ̀ ó rí
àwọn tó dẹ̀ rí bálabàla. Kódà wo bí ó ṣe rí gan, mi ò lè ṣe àfiwé bó ṣe rí. Iṣu ló ń rọrùn sórí jálajàla bí èèyàn tí àwọn amúrọ̀bà ti jí gbé. Bí mo ṣe rí ìyàwó mi, mo sáré lọ bá nítorí pé ẹ̀rù bà mí. Mo rò pé àwọn ajínigbé ni ó jí gbé ni. Nígbà tí mo dé iwájú ìyàwó mi, mo dá oríṣiríṣi ìbéèrè wò. Mo ní kí ló ṣẹlẹ̀? Ibo ló lọ láti àná? Pé ṣebí ọ̀dọ̀ bàbá ẹ̀ ló dágbére fún mi pé òun lọ. Pé kí ló wá dé? Ibo ló lọ? Kí ló ṣẹlẹ̀ gangan? Níbi tí mo ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìyàwó mi pariwo tó bẹ̀rẹ̀ sí ní pariwo ní ọ́fíìsì pé kí ló ṣẹlẹ̀ gan-an, kí má ṣóhun náà, kí ló dé, ṣóhun ò lè jáde ni. Mo tẹnu dáadáa wípé tí ò bá jẹ́wọ́ ibi tó lọ fún mi nítorí pé èmi ti lọ sọ́dọ̀ bàbá rẹ̀ sì sọ pé kò wá sí ọ̀dọ̀ òun. Ṣùgbọ́n tí ò bá fi lè jẹ́wọ́ fún mi ní wákàtí yẹn, ó ti tán ní àárín èmi àti ẹ̀ nìyẹn. Níbi tí mo ti ń sọ bẹ́ẹ̀ ni ìyàwó mi ti sọ fún mi pé kíní kan òun ò lọ sọ́dọ̀ bàbá òun. Ibi tí òun ti ń lọ sí ọ̀dọ̀ bàbá òun lòun ti change mind òun, lòun ti lọ sí ọ̀dọ̀ àǹtí òun kan. Àǹtí ẹ̀ ń jẹ́ Adébímpé, ṣùgbọ́n àǹtí ẹ̀ náà ò sí nílé ọkọ. Bẹ́ẹ̀ ni ìyàwó mi sọ fún mi pé ọ̀dọ̀ àǹtí òun yẹn ni òun lọ. Níbi tí ìyàwó mi ti sọ ọ̀rọ̀ yìí fún mi, inú bí mi nítorí pé mo mọ̀ pé òun àti àǹtí ẹ̀yẹ wọn ò rí lè rẹ̀. Ojoojúmọ́ ni wọ́n máa ń jà. So ìyàlẹ́nu ńlá ni ó jẹ́ fún mi nígbà tí mo gbọ́ pé ó lọ, nítorí pé mo rò pé kí ló lè mú tó fi lè ronú pé òun fẹ́ lọ sí ọ̀dọ̀ àǹtí ẹ̀. Inú bí mi tí mo dẹ̀ gbé ọwọ́ sókè láti gbà fún ìgbà àkọ́kọ́. Kódà mo gbá etí ẹ̀ ní fún ìgbà àkọ́kọ́ láti ọdún tí a ti ń fẹ́ra wa àti láti ọdún tó ti bí àwọn ọmọ márùn-ún fún mi. Mi ò gbá létí rí. Níbi tí mo ti gbé ọwọ́ sókè tí mo ti gbá ní ojú, bẹ́ẹ̀ ni òun náà gbé ọwọ́ sókè tó sì fẹ́ gbá mi padà kó tó di pé àwọn ará ọ́fíìsì sáré wọlé tí wọ́n sì là wá. Inú mi bàjẹ́ púpọ̀ nítorí pé mo gbá ìyàwó mi ní etí, ṣùgbọ́n inú tó ń bí mi ló ṣe jẹ́ kí n wu ìwà yìí nítorí pé láti ọdún tí a ti jọ fẹ́ra wa mi ò ná rí, bẹ́ẹ̀ ni mi ì sọ pé mo fẹ́ fọwọ́ gba báyìí rí. Ìyàwó mi gbé báàgì rẹ̀, ó dẹ̀ fi ìbínú kúrò, ó lọ sílé. Èmi àti ọmọ mi ìṣẹ̀lẹ̀ àwòjú ara wa tí a dẹ̀ wò pé kí ló ń ṣẹlẹ̀, kí ló ń ṣe ìyàwó mi. Ọmọ mi náà wò pé kí ló ń ṣe ìyá òun, ṣé ẹ̀mí èṣù ti ń lo ìyá òun ni. Nígbà tí mo dé ilé ní alẹ́ ọjọ́ yẹn, mi ò bá sọ nǹkan nítorí pé mo rí pé inú ń bí mi gidi gan. Inú ń bí mi pẹ̀lú irọ́ tí ìyàwó mi pa nítorí pé mo ní ìgbàgbọ́ pé bí ó ti ń rin ìkùn àbó tí ń ṣe ṣìnà ni, because báwo lèèyàn ṣe máa dágbére pé òun lọ sọ́dọ̀ bàbá òun tó sì máa tún dé tó máa sọ pé ọ̀dọ̀ àǹtí òun lòun padà lọ. Nígbà tó wá di àárọ̀ ọjọ́ kejì, gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní sí ìyàwó mi tí mi dẹ̀ fẹ́ kí ilé mi dàrú, mo lọ bá ìyàwó mi, mo sì bẹ̀ wípé kó má bínú nǹkan tí ó ṣẹlẹ̀ ní àárín wa lánàá, pé iṣẹ́ èṣù ni. Bẹ́ẹ̀ sì ni ìyàwó mi náà sáré kúnlẹ̀ tó dẹ̀ bẹ̀ mí pé kí n má bínú, pé iṣẹ́ èṣù ni, pé kí n jọ, kí n dákun, kí n dẹ̀ fi orí jì òun. Mo dẹ̀ sọ fún pé mo ti gbọ́ wípé nísìnyí tí mo dẹ̀ ti dáríjì, ṣé ó máa sọ ibi tó lọ fún mi àbí ó máa sọ ibi tó ti ń bọ̀ fún mi. Nígbà tí mo súnlé, ìyàwó mi bá lanu tó sì dá mi lóhùn pé lóòótọ́ ọ̀dọ̀ bàbá mi ni mò ń lọ. Kó tó di pé mo change mind mi ní ọ̀nà tí mo dẹ̀ fẹ́ lọ sí ọ̀dọ̀ àǹtí mi. Ọ̀nà ọ̀dọ̀ àǹtí mi ni mò ń lọ ni mo ti ṣe alábàápàdé ọ̀rẹ́ mi kan tí a ti jọ lọ sí ilé ìwé gíga rí. Ọ̀rẹ́ mi jẹ́ ọkùnrin, ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ni ní ilé ìwé gíga. Ní ìgbà tá a dẹ̀ ti ṣetán ilé ìwé gíga ni mo ti rí ọ̀rẹ́ mi gbẹ̀yìn. Ọ̀rẹ́ mi yìí ló wá rí mi níbi tí ó ti ń drive lọ tó dẹ̀ tẹná mọ́tò dúró, tó dẹ̀ pè mí tí mo sì dúró. Ó pààkì sí ẹ̀gbẹ́ mi, ó sì dúró, ó sì pe orúkọ mi. Bó ṣe pe orúkọ mi tí mo yọjú sí inú ọkọ̀ náà ni mo wá rí i pé ọ̀rẹ́ mi lélẹ̀ tí ó sì ní kí n wọlé tí a sì kíra wa dáadáa. Kódà inú mi dùn láti rí, inú òun náà sì dùn láti rí mi pẹ̀lú. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi béèrè ni pé ibo ni mo lọ. Mo sì sọ fún pé mo lọ sí ọ̀dọ̀ àǹtí mi. Ọ̀rẹ́ mi wá ní pé lénìí yìí o, a máa sọ̀rọ̀ dáadáa tí ẹ kọ́kọ́ fi ọ̀dọ̀ àǹtí ẹ̀ tí ò ń lọ sí ẹ̀gbẹ́ kan náà. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi gbé mi ya báà kan tó wà ní ìtòsí ibi tí mo wà, ìtòsí ibi tá a wà. Nígbà tá a dé báyìí, ọ̀rẹ́ mi ọ̀dà ọtí, ó rántí fún mi. Bẹ́ẹ̀ ni òun náà sì ra ọtí. Bẹ́ẹ̀ la tẹnu bọ̀rọ̀ tá a rẹ́rìn-ín yẹ̀kẹ̀yẹ̀kẹ̀ tínú wa ń dùn nítorí pé ó ti pẹ́. Ó dẹ̀ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ mi nígbà tí a wà ní ilé ìwé gíga. Ó dẹ̀ tún ti pẹ́ nígbà tí a rí. Mo béèrè lọ́wọ́ ẹ̀ lórí bí gbogbo nǹkan ṣe ń lọ fún un. Bẹ́ẹ̀ ni ó sì ṣàlàyé fún mi pé òun ti ní ìyàwó, bẹ́ẹ̀ ni òun sì ti bí ọmọ méjì. Kódà ó sọ irú iṣẹ́ tí ó ń ṣe fún mi. Kódà ó tún fi yé mi wípé ìyàwó òun ó máa ń wá, ó máa ń lọ ni.
olówó ó ṣe òwò ni, ó máa travel out, ó dẹ̀ máa lọ ra ọjà láti òkè òkun, ó máa rà wá sí Nàìjíríà. Nígbà tí ó ṣàlàyé lẹ́yìn fún mi, bẹ́ẹ̀ ni ọ̀rẹ́kùnrin mi yìí dẹ̀ béèrè pé kí ló ń ṣẹlẹ̀, pé èmi ń kọ́, pé ṣé mo ti ṣe ìgbéyàwó. Ṣùgbọ́n nígbà tí ó béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ mi, mo bú sẹ́yìn, mo sì rẹ́rìn. Mo ti ṣàlàyé fún pé mo ti wà ní ilé ọkọ, bẹ́ẹ̀ sì ni mo ti bí ọmọ 5 pàápàá. Nígbà tí mo sọ fún ọ̀rẹ́ mi pé mo ti bí ọmọ 5, ìṣe ni ó lanu tí ó sì bú sẹ́yìn pé èèyàn tó bá rí mi kò ní mọ̀ pé mo ti bí ọmọ tó yẹ o, pé ọkọ mi ń tọ́jú mi gidigidi gan. Ṣùgbọ́n nígbà tí ọ̀rẹ́ mi sọ ọ̀rọ̀ yìí, ara mi kó bákan tí inú mi sì bàjẹ́, tí mo sì dáwò. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi sì béèrè pé kí ló ṣẹlẹ̀ gangan. Bẹ́ẹ̀ ni mo ṣàlàyé gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ìdílé mi fún ọ̀rẹ́ mi. Mo ṣàlàyé fún ọ̀rẹ́ mi wípé mo fẹ́ ní personal business mi. Mo dẹ̀ ti ń bá ọkọ mi sọ tipẹ́tipẹ́ pé mi ìfẹ́ bá ṣe òwò mọ́, pé kó establish mi, kó sì ṣí ṣọ́ọ̀bù tèmi náà fún mi, pé mo fẹ́ dá wà ní àyè ara tèmi kí n lè bá mójútó ọ̀rọ̀ ara mi, kí n dẹ̀ lè mọ̀ pé nǹkan yìí nǹkan mi ni. Ṣùgbọ́n nígbà tí mo sọ̀rọ̀ yìí, ọ̀rẹ́kùnrin mi ó rẹ́rìn, ó sì wò mí, ó wá sọ fún mi pé ìpinnu tí mo ní yẹn náà ó dáa. Ṣùgbọ́n ó béèrè pé kí ni èsì tí ọkọ mi fún mi. Mo sì ṣàlàyé fún pé ọkọ mi ò fẹ́ kí èmi àti òun yára wa nínú business rẹ̀, pé ó fẹ́ kí a jọ máa ṣe òwò yẹn lọ. Èmi ò sì fẹ́ rú nǹkan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ní pé kí n má ṣèyọnu wípé òun máa wá nǹkan ṣe sí. Gbogbo ọ̀rọ̀ ọkọ mi ní pé ọ̀rẹ́ mi máa fún mi lówó nítorí pé ó ti di olówó. Kódà mọ́tò tó ń lò, mọ́tò bọ̀gìnì. Ọ̀rẹ́ mi ní pé kí n wọ mọ́tò, pé a jọ fẹ́ débì kan. Gbogbo ìgbà tí mo dẹ̀ ń sọ yìí, a ti jọ mu ọtí. Èmi ò dẹ̀ mọ̀ bó ṣe ń mu ọtí, ṣùgbọ́n ọlá ẹjọ́ tí à ń rò lọ, mò ń mú. Bí mo ṣe ń mu ọtí yẹn ń dùn ní ẹnu mi. Mi ò mọ̀ pé ọtí yẹn ti ń pa mí. Ọ̀rẹ́kùnrin mi gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì tí ó sì bá mi ní àjọṣepọ̀. Bí ìyàwó mi ṣe ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi, inú mi bàjẹ́. Bẹ́ẹ̀ sì ni ara mi bù máṣọ wípé ẹlòmíì bá ìyàwó mi ní àjọṣepọ̀. Inú mi bàjẹ́ gidigidi gan, tí mo sì ń sunkún sínú. Ṣùgbọ́n mi ò jẹ́ kí ó hàn púpọ̀ sí ìyàwó mi pé inú mi bàjẹ́. Bẹ́ẹ̀ ni ìyàwó mi sáré kúnlẹ̀ tí ó sì ní bẹ̀ mí gidigidi gan pé kí n bo òun láṣìírí, wípé ṣé èṣù ni, kódà ọtí tí òun mu ni kò sì jẹ́ kí òun mọ nǹkan tí òun ṣe. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní sí ìyàwó mi, mo gbà láti dáríjì. Mo dẹ̀ sọ fún pé kó ṣe ìlérí fún mi pé irú ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni ìyàwó mi ṣe ìlérí fún mi pé irú ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ mọ́. Kódà ìyàwó mi ṣe ìwé fún mi tí ó dẹ̀ sáìn wípé irú ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ mọ́. Mo sì sọ fún pé mo ti dáríjì. Ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀ kò tán nínú mi. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ìgbọ̀nsẹ̀ kínkín létí àwo gbẹ̀gìrì, bí ojú bá kúrò níbẹ̀, ọkàn ò ní kúrò níbẹ̀. Mo dáríjì ìyàwó mi ní òótọ́ nítorí pé mo nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi. Mi ò sì fẹ́ kí ilé wa dàrú. Ṣùgbọ́n nígbàkigbà tí mo bá rántí nǹkan tí ìyàwó mi náà ń ṣe pẹ̀lú arákùnrin mi níta, inú mi máa ń bàjẹ́ gidigidi gan. Mo sì máa ń kórìíra rẹ̀ gidigidi gan. Ṣùgbọ́n mi ò jẹ́ kó mọ̀, mi ò sì jẹ́ kó hàn sí. Fúnra mi mo máa ń dá àrò tí mo bá ti dá wà ní ìgbà mi. Lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan yìí ṣẹlẹ̀, ìyàwó mi yí padà tí ó sì ṣe bí èèyàn gidi. Àfi bí pé nítorí pé ó ti mọ̀ pé mo ti ní àṣírí òun lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní hùwà gidi. Ó fa ojú mi mọ́ra, ó fọjú àwọn ọmọ ẹ̀ mọ́ra, ó ń tọ́jú ilé, ó ń ṣe gbogbo nǹkan bó ṣe ń ṣe tẹ́lẹ̀. Kódà inú tèmi gan dùn pàápàá wípé ìyàwó mi ti yí padà, tí mo sì máa ń dúpẹ́ fún Ọlọ́run pé àtúnṣe ti wà ní orí ìgbéyàwó mi. Mi ò mọ̀ pé késekése ni mo sì rí, kàsàkàsà ń bọ̀. Ìyàwó mi yí padà débi pé ní òrèkóòrè ìyàwó mi máa dáná, ó máa fọṣọ, ó máa tún lé ṣe. Kódà ó fẹ́ lè máa ṣe ju gbogbo bó ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ. Ní gbogbo ìgbà tí ìyàwó mi jẹ́wọ́ àṣírí ìbálòpọ̀ tí ó wà ní àárín òun àti ọ̀rẹ́kùnrin rẹ̀ fún mi, mi ò tó sọ fún ẹ̀dá ẹlòmíì nítorí pé àṣírí ni. Mi ò lè sọ fún àwọn ẹbí mi nítorí pé èèyàn tó bá ti ta rẹ̀ ní ọ̀pọ̀ kò lè ríra ní ọ̀wọ́n mọ́. Tí n bá sọ fún àwọn ẹbí mi, irú ojú wo ni mo fẹ́ kí àwọn ẹbí mi máa fi wò? Mi ò sì lè sọ fún bàbá rẹ̀ náà nítorí pé bàbá rẹ̀ ti yarí wípé òun fẹ́ kí ọmọ òun dá dúró. Òun fẹ́ nǹkan tí òun fẹ́ ni pé òun fẹ́ kí ọmọ òun dá ní business òun lọ́tọ̀. So mo kọ pé bàbá ìyàwó mi, mo sọ fún wọn pé ọmọ wọn ti wálé ní ọjọ́ kejì. Bẹ́ẹ̀ ni mo sì pe ìyá tèmi náà pé ó ti wálé. A dẹ̀ ti yanjú gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀. Lẹ́yìn tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀, bí mo ṣe sọ tẹ́lẹ̀, ìyàwó mi yí padà, ó di ẹ̀dá tuntun. Kódà bó ṣe ń ṣe nínú ilé, ó ya èmi gan lẹ́nu.
ó fa ojú mi mọ́ra, ó fa ojú àwọn ọmọ mi mọ́ra, ó tún ìwà ẹ̀ ṣe níbi iṣẹ́ ni, ó ṣe dáadáa. Kódà nǹkan tí ó ṣe gan ó wú mi lórí. Tí ìyàwó mi bá ti jí, ó máa gbàdúrà fún mi, tó dẹ̀ máa kàrámọ̀ mi. Kódà ó máa sọ pé ní àárín gbogbo àwọn ọ̀rẹ́ òun, láàárín gbogbo àwọn ọ̀rẹ́ òun nìkan ni òun ní lọ́kì irú ọkọ bíi ti èmi. Òun nìkan ni òun mò ń tọ́jú, tínú ẹ̀ sì máa dùn, tó sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fi mí ṣe ọkọ lórí òun. Ṣùgbọ́n nígbà tó wá tó bíi oṣù bíi díẹ̀ sẹ́yìn, kíní tó máa ń ṣe ìyàwó mi ó tún dé sí. Bẹ́ẹ̀ ni ìyàwó mi tún bẹ̀rẹ̀ sí ní ṣìwàwù. Mo tún wò wípé kí ló tún ṣẹlẹ̀, kí ló tún fẹ́ ṣẹlẹ̀. Ìyàwó mi tún bá bẹ̀rẹ̀ sí ní fa wàhálà pẹ̀lú mi nínú ilé. Any little misunderstanding bá ó máa sọ di nǹkan mi mọ́ mi lọ́wọ́ ni. Kí n tó ṣe nǹkan pẹ́rẹ́ ó ti fò mọ́ mi. Kódà ní ọ̀tẹ̀ yìí ó wá le ju ti ọ̀tẹ̀ tó àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn lọ. Any small thing ìyàwó mi súnmọ́ mi ó ti fà mí láṣọya. Kò sí nǹkan tí mo ṣe fún ìyàwó mi tó tẹ́ mi lọ́rùn. Mi ò tiẹ̀ mọ bí tó ti máa ń rí àwọn ìwà yìí. Bóyá ẹ̀mí èṣù ń gbénú ẹ̀ ni o. Mi ì tiẹ̀ lè sọ pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ pàtó. Ó wá ní ìjà kan tí a jà lórí pé ìyàwó mi béèrè lọ́wọ́ mi pé kí n fún òun ní owó. Owó yẹn sì pọ̀ lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ ṣàlàyé fún ìyàwó mi pé kó ní sùúrù fún mi. Ìyàwó mi náà dẹ̀ mọ̀ pé a ní owó, mo ṣẹ̀ṣẹ̀ lọ rajà láti ọjà ni. Mo wá fún ìyàwó mi ní bí oṣù kan pé kó fi ṣe sùúrù fún mi, kí n fi tajà, kí n dẹ̀ fi rí owó náà, má sì fún ní owó tó fẹ́. Àti pé mo béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni ó fẹ́ fi adúrú owó yẹn ṣe. Kí n ti mọ̀, kí n ti má béèrè nǹkan tó fẹ́ fi owó ṣe. Gẹ́rẹ́ tí mo béèrè nǹkan tí ìyàwó mi fẹ́ fi owó ṣe, ìṣe ló ta mọ́ mi, tó bẹ̀rẹ̀ sí ní pariwo. Tó sì ní pé ṣé òun ò tún lè ṣe nǹkan mọ́ ni láì ṣe pé mo mọ̀ nípa ẹni, àbí kí gan ni wàhálà mi tí mo fi ṣọ̀hún, tí mo fẹ́ fi mọ nǹkan tí òun fẹ́ fi owó náà ṣe. Ọ̀rọ̀ yìí fa ìjà gidigidi. Èmi ti ẹ̀rù pé nǹkan kékeré ni, mi ò mọ̀ pé ọ̀rọ̀ nǹkan tí ó máa pọ̀ lọ títí ni. Mo sì ń mú ṣeré tí mo sì ń fi ọ̀rọ̀ ẹ̀rẹ́rìn wípé kò lè tó yẹn náà, mo máa fún ẹ, mo kàn ń bá ẹ ṣeré ni. Ṣùgbọ́n ìyàwó mi ò tiẹ̀ gbọ́ nǹkan kan. Ìṣe ló bínú lọ. Kódà kí n tó ṣẹ́jú pé ó ti lọ kó ẹrù ẹ̀, ó ti bínú, ó ti gbalé bàbá ẹ̀ lọ. Mo wá rò pé kí ló ń ṣẹlẹ̀. Mo rántí wípé àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà tó jẹ́ obìnrin wọn kì í pẹ́ nílé ọkọ. Èyí ló wá mú mi ronú pé ṣé kìí ṣe pé kíní ti fẹ́ máa di ègún ìdílé tí mi sì fẹ́ kí ó ṣẹlẹ̀ sí ìyàwó mi rárá. Ní gbogbo ìgbà tí mo sọ yìí, ìyàwó mi ti kú òlé, ó ti ń lọ bí oṣù kan. Kódà bàbá ìyàwó mi ò pè mí. Nínú ìwádìí tí mo ṣe àti tí mo gbọ́ ni mo ti gbọ́ pé ọ̀dọ̀ bàbá ẹ̀ ni ó kó ẹrù ẹ̀ lọ, tí ó rẹ̀ ibẹ̀dẹ̀ ni ó ń gbé. Bàbá ìyàwó mi ò pè mí, bẹ́ẹ̀ ni èmi náà ò sì pè wọ́n, nítorí pé mo ní ìgbàgbọ́ pé tó bá jẹ́ òbí tí ó bá fẹ́ ìfọ̀kànbalẹ̀ fún ọmọ wọn ní ilé ọkọ ni, báwo ni ọmọ ẹ ṣe máa kó ẹrù jáde tó máa kó wá bá ẹ tí ẹ̀ tiẹ̀ ní gbìyànjú láti mọ nǹkan tí ó ṣẹlẹ̀. Lẹ́yìn bí oṣù kan, mo fi tó àwọn òbí mi létí. Àwọn òbí mi gbà láti tẹ̀lé mi. Kódà méjì nínú àwọn ọ̀rẹ́ mi tẹ̀lé mi pẹ̀lú pé kí a jọ lọ bẹ̀ bàbá ìyàwó mi. Nígbà tí mo dé ilé bàbá ìyàwó mi ò tiẹ̀ fẹ́ jẹ́ kí n wọlé, ṣùgbọ́n ó jẹ́ kí àwọn tí ó tẹ̀lé mi lẹ́yìn kí wọ́n wọlé. Bẹ́ẹ̀ ni bàbá mi ìyàwó mi bínú tí ó ń pariwo gidigidi gan pé kí n má wọlé. Àwọn ẹbí mi bá mi bẹ̀ bàbá ìyàwó mi ṣá jẹ́ kí n wọlé. Nígbà tí mo wọnú ilé tán, mo sọ fún bàbá ìyàwó mi pé kí wọ́n jọ̀ọ́, kí wọ́n foríjì mi, kí wọ́n jẹ́ kí ìyàwó mi máa tẹ̀lé mi lọlé. Wípé nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, nǹkan tí ó nọ́mà tó dẹ̀ ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ni, nǹkan tí a lè yanjú láàrin àwa méjèèjì ni. Ṣùgbọ́n nǹkan tó wá mú tó fi wá bínú débi pé ó fi lè kó ẹrù ẹ̀ jáde, òun ni ò yé mi. Mo ṣáà bẹ̀ bàbá ìyàwó mi lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni àwọn ẹbí mi tó tẹ̀lé mi lọ sì bá mi bẹ̀ bàbá ìyàwó mi. Ṣùgbọ́n kí n tó tadú kán, ìṣe ni bàbá ìyàwó mi ti bẹ̀rẹ̀ sí ní ṣépè, tó sì ń búra tó lérí pé òun máa fi ojú mi ran màbo. Kódà mo máa rí owó nílẹ̀, mo máa pè ní pépà wípé èmi fi ìyà jẹ ọmọ àwọn. Nǹkan tí adìẹ fi ń ṣu, tí adìẹ fi ń tọ̀, òun máa jẹ́ kí n rí. Bàbá ìyàwó mi lérí léka gidigidi gan ní ojú àwọn ẹbí mi tí ó wà níbẹ̀. Ṣùgbọ́n èmi ò mọ̀ wípé nǹkan tí ó wà nínú bàbá ìyàwó mi àti nǹkan tí wọ́n fẹ́ ṣe ni wọ́n sọ síta. Gbogbo èrò ọkàn mi ni wípé inú tó ń bí wọn ló ṣe jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Nígbà tó yá àwọn ẹbí mi bá mi bẹ̀ bàbá ìyàwó mi, tí bàbá ìyàwó mi sì gbọ́, tó sì gbà, tó sì ní kí ìyàwó mi kó máa tẹ̀lé mi lọlé. Inú mi dùn púpọ̀ tí mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá ìyàwó mi pé wọ́n ṣeun. Nígbà tí a délé,
mo bẹ ìyàwó mi ní alẹ́, mo bẹ̀ gidigidi gan pé kó má bínú wípé mi ò fẹ́ gba èṣù láàyè nínú ìdílé wa. Mo rán létí gbogbo bí a ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa kó tiẹ̀ tó di pé a fẹ́ra wa sílé. Mo tún rán létí gbogbo ìgbà tí a fi ń bímọ. Mo tún rán létí gbogbo àwọn nǹkan àwọn ìfẹ́ láti jọ lò. Bẹ́ẹ̀ ni mo dọ̀bálẹ̀ fún ìyàwó mi tí mo dẹ̀ bẹ̀ gidigidi tí mò ń bẹ̀ ní kíkún pẹ̀lú omijé lójú pé kó jọ̀ọ́ kó dáríjì mi. Tí ó bá ní nǹkan tí mò ń ṣe tí kò ní ìfẹ́ sí kí ó sọ fún mi, mo dẹ̀ máa yí padà sí rere. Bẹ́ẹ̀ ni ìyàwó mi náà bẹ̀ mí pé kí n má bínú pé òun ò tiẹ̀ mọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí òun ní ìgbà míì. Ó kàn máa ń ṣe òun bí ìbínú ní pé òun ò mọ̀ tínú bá ṣáà ti bí òun máa ń kórìíra mi nítorí ìdí èyí òun lòun ṣe máa ń ṣe ìwà wù. Mo ṣáà bá ìyàwó mi sọ̀rọ̀ pé kí a tẹra mọ́ àdúrà nítorí pé ogun èṣù ni ogun yìí, kí ilé wa má bàa wó ní òjijì. Ìyàwó mi sì dá mi lóhùn. Ìyàwó mi náà sì bẹ̀ mí pé kí n má bínú gbogbo wàhálà tí òun ti ń fi ojú mi rí ní àti ìjọ yìí pé kí n jọ̀ọ́ kí n má bínú sí òun. Alẹ́ ọjọ́ ẹ̀ aṣáàdọ̀dọ́wọ́ ẹ̀kẹ́ a sùn. Nígbà tó di ọjọ́ kejì, mo tún bẹ̀ ìyàwó mi gidigidi pé kó má bínú. Bẹ́ẹ̀ ni ìyàwó mi náà sì sáré kúnlẹ̀ tó sì bẹ̀ mí wípé òun ò bínú. Láti ìgbà yẹn ni ìyàwó mi ti ń ṣe dáadáa. Kódà ọ̀rọ̀ business lóun fẹ́ ṣe gan kò tiẹ̀ mẹ́nu bà rárá, kò tiẹ̀ sọ nǹkan nípa ẹ̀ rárá. Kódà tí mo bá fi bá dá ọ̀rọ̀ ẹ̀kẹ́ nínú ilé pé báwo wá ní ọ̀rọ̀ business fẹ́ ṣe, kò tiẹ̀ kí ń já pátá pé òun fẹ́ ṣe ṣọ́ọ̀bù mi àbí òun fẹ́ ṣe nǹkan kan mọ́. À ń gbé ìgbésí àlàáfíà, inú wa ń dùn, ayọ̀ wa kún padà. Kódà àwọn ọmọ wa gan ṣe dáadáa níléèwé, èmi náà ṣe dáadáa, ìyàwó mi ṣe dáadáa, gbogbo nǹkan padà bọ̀ sí ipò, a dẹ̀ ń gbé ìgbésí àlàáfíà, nǹkan wa dẹ̀ ń lọ déédéé. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ kan, ọjọ́ yìí jẹ́ ọjọ́ Sunday, àǹtí ìyàwó mi, ẹ̀gbọ́n ìyàwó mi, èyí tí mo pè ní Adébímpé, bí ó ṣe dé nìyẹn pẹ̀lú adìyẹ obí lọ́wọ́, èyí tí àwọn Yorùbá ń pè ní adìyẹ abo. Àǹtí ẹ̀ mú adìyẹ obí yìí wá sí ilé wa. Bí àǹtí ẹ̀ ṣe wọlé, ó kí wa, àwa náà dẹ̀ kí, tí a dẹ̀ ṣe wọ́n ní àlejò, tínú wa dùn láti ríra wa. Ẹ̀gbọ́n ìyàwó mi wá fún ìyàwó mi ní adìyẹ obí yẹn pé òun fẹ́ fún wa pé kí a máa sìn. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí, inú kọ́kọ́ fẹ́ bí mi, ṣùgbọ́n mi ò fẹ́ wàhálà rárá. Àti pé pàápàá àwa náà ní àwọn adìyẹ tí à ń sìn nínú ilé. So mi ò tiẹ̀ rí rò pé nǹkan kan wà nínú nǹkan tí àǹtí ẹ̀ ṣe yìí. Ìyàwó mi bá gba adìyẹ náà, ó sì dá papọ̀ mọ́ àwọn adìyẹ tí à ń sìn nínú compound wa. Gẹ́gẹ́ bí ẹ̀sìn jẹ́ ṣe mọ̀ pé àwa la nílé tá à ń gbé. Nígbà tí àǹtí ẹ̀ bá wa ṣeré ní ọjọ́ yìí, àǹtí ẹ̀ wá lọ. Kò pẹ́ kò jìnnà lẹ́yìn oṣù kan sígbà náà, mo wá ní àkíyèsí wípé gbogbo ẹyin tí adìyẹ obí tí wọ́n mú wá ẹ̀, gbogbo ẹyin tí ó bá ń yé, tí ó bá ń pa, gbogbo àwọn ọmọ adìyẹ yìí ni ó máa ń yè. Eléyìí jẹ́ ìyàlẹ́nu fún mi nítorí pé àwọn adìyẹ tí a ní ilé tẹ́lẹ̀ gan tí wọ́n bá ń yé ẹyin 9, 7 ló máa yè nínú wọn. Ṣùgbọ́n gbogbo adìyẹ tí ẹ̀gbọ́n ìyàwó mi mú wá yìí, gbogbo àwọn tó bá yé pátápátá, tí ó bá pa pátápátá, gbogbo àwọn ọmọ wọn ni ó yè. Ṣùgbọ́n mi ò tún ronú lọ bẹ̀ pé bí àǹkankan bí àìjò ní ọwọ́ nínú. Nígbà tó yá, adìyẹ tí ẹ̀gbọ́n ìyàwó mi mú wá yìí, ó bẹ̀rẹ̀ sí ní bímọ rẹpẹtẹ. Gbogbo ẹyin tí adìyẹ yìí máa ń yín, gbogbo ẹ̀ pátá ni ó máa ń pamọ́ tí àwọn ọmọ ẹ̀ sì máa ń yè. Kódà gan nígbà tí adìyẹ yìí tí ẹ̀gbọ́n ìyàwó mi mú wá yìí tó máa kọ́kọ́ yín ẹyin 9 ni ó yín tí gbogbo àwọn ọmọ ẹ̀ sì yè pátápátá. Adìyẹ yìí bẹ̀rẹ̀ sí ní yé ẹyin débi pé àwọn ọmọ ẹ̀ pọ̀ títí a fi jẹ àwọn adìyẹ tí a ní kó tó di pé ẹ̀gbọ́n ìyàwó mi mú adìyẹ. A jẹ gbogbo àwọn adìyẹ yẹn tán pátápátá. Kò sí ìkankan lára ọmọ adìyẹ tí ẹ̀gbọ́n ìyàwó mi mú wá, kò sí ìkankan lára ọmọ ẹ̀ tí ó kú. Kódà àwọn ọmọ tí adìyẹ ń bí, mo fẹ́ lè sọ pé tó bá yẹ pé adìyẹ bá ní ọmọ ni, mo fẹ́ lè sọ pé adìyẹ tún ti ní ọmọ, nítorí pé àwọn ọmọ tí adìyẹ yìí ń bí, àwọn ọmọ adìyẹ náà tún ti ń bí ọmọ mi. Adìyẹ yìí nìkan àti àwọn ọmọ ẹ̀ nìkan ló wá kù nínú ọgbà. Àwọn ọmọ adìyẹ yìí pọ̀ débi pé wọ́n ti ń wọ 40 nínú ọgbà. Nígbà tó wá di òru ọjọ́ kan tí èmi àti ìyàwó mi dé láti ibi iṣẹ́, bí a ṣe jẹun tán tí ó tó nǹkan bí ọwọ́ aago 10 alẹ́, mo pe ìyàwó mi pé èmi ti fẹ́ lọ sùn. Mo ṣe ìṣanra tán ni pé èmi ti fẹ́ lọ sùn.
pé kí ìyàwó mi náà máa kó wá sùn, pé ṣé ó mọ̀ pé à ń lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ kejì. Gbogbo ìgbà tí mo sọ àwọn ọmọ wa ti sùn nínú yàrá wọn. Bẹ́ẹ̀ ni ìyàwó mi dá mi lóhùn pé òun ò tíì sùn, òun ò kàn ní orí TV, pé tí òun bá ti ṣetán ní pálọ̀ òun máa bá mi nínú ilé. Bẹ́ẹ̀ sì ni èmi wọnú ilé lọ tí mo sì lọ sùn. Nígbà tí mo sùn tó máa tó bí nǹkan bí ọwọ́ aago 12, mo tají nínú ilé, mo sì wá sí pálọ̀ tí mo wá wo ìyàwó mi. Ṣùgbọ́n nígbà tí màá fi débẹ̀, ìyàwó mi ti sùn, mi ò sì fẹ́ jí nítorí pé ó kórìíra kí èèyàn máa jí òun tí ó bá ti ń sùn. Ó máa ń jẹ́ kí orí fọ́ ni, tí ó sì máa ń jẹ́ kí ó ṣe àìsàn. Fún ìdí èyí, mo fi ìyàwó mi lẹ̀ wípé tó bá ti tají fún ara ẹ̀ ní òru, ó máa wọnú ilé wá. Mo dẹ̀ padà lọ nílé, mo lọ sùn. Nígbà tí mo sùn tó nǹkan bí ọwọ́ aago 1 òru, bẹ́ẹ̀ ni nǹkan kan fi ọwọ́ tọ́ mi tí ó sì jí mi, tí ó sì sọ fún mi wípé gbéra kí o dìde, kí o yí ilé rẹ po ní ẹ̀mẹ́ta kí o sì kú. Nǹkan tí ó sọ̀rọ̀ fún mi, mi ò mọ̀ bóyá àlá ni àbí ìran ni, ṣùgbọ́n mo rí pé mo jí sáyé tí kíní ẹ̀ dẹ̀ ń bá mi sọ̀rọ̀ wípé kí n dìde, kí n yí ilé mi po ní ẹ̀mẹ́ta kí n sì kú. Gẹ́lẹ́ tí kíní ẹ̀ bá mi sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ ẹ̀ fún mi, bẹ́ẹ̀ ni mo sì sọ fún pé èmi kì yóò kú ikú kan bí kò ṣe kí n yè. Ṣùgbọ́n kíní ẹ̀ tún sọ fún mi pé àní mo ní kó o gbéra, kí o dìde, kí o yí ilé rẹ po ní ẹ̀mẹ́ta kí o sì kú. Nígbà tí mo ṣáà kàn pé èmi ò ní kú ikú kan bí kò ṣe é yè, ó wá dàbí pé wọ́n fi nǹkan gún mi ní àyà. Bẹ́ẹ̀ ni mo sì di àyà mú, bíi pé nǹkan ṣòkì mi láyà. Bẹ́ẹ̀ ni mo sì di àyà mú pẹ̀lú ìbẹ̀rù nítorí pé àyà ẹ̀ ó fà mí gidigidi gan. Mo ṣáà gbìyànjú, mo rápálá, mo lọ sínú yàrá àwọn ọmọ mi nítorí pé mi ò fẹ́ jí ìyàwó mi. Mo lọ jí àwọn ọmọ mi wípé kán gbé mi lọ sí ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ kan tí ó wà ní ìtòsí ilé wa. Fẹ̀kàntẹ́lẹ̀ sẹ̀lẹ̀ lèmi náà, mo sì jẹ́ onígbàgbọ́ ní sẹ̀lẹ̀ dẹ̀ ni mi, pé kán gbé mi lọ síbẹ̀. Àwọn ọmọ mi náà ò fẹ́ jí ìyá wọn, bẹ́ẹ̀ ni wọ́n sì rọ́ọ̀ṣì mi dìgbàdìgbà. Mi ò tiẹ̀ mọ̀ èèyàn tó drive, bí èmi ni mo drive ni, bí àwọn ọmọ mi ló drive, mi ò tiẹ̀ mọ̀. Wọ́n ṣàwọ̀ mi dìgbàdìgbà lọ sí sẹ̀lẹ̀ yẹn. Nígbà tí a débẹ̀, a bá àwọn olùṣọ́ níbẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo wọn sáré tẹ́wọ́ gbà mí tí wọ́n sì ṣàdúrà fún mi kíkan. Ibi tí wọ́n ti ṣàdúrà fún mi ní òru ẹ̀, ibẹ̀ ni mo gbàgbé sùn lọ. Nígbà tó máa tún wá di ọjọ́ kejì tí mo tún jí, bẹ́ẹ̀ ni àwọn olùṣọ́ yẹn tún gbàdúrà fún mi, tí wọ́n ń gbàdúrà fún mi. Bẹ́ẹ̀ ni nígbà tó tún di àárọ̀ ọjọ́ kejì, àwọn olùṣọ́ tún parapọ̀, wọ́n tún gbàdúrà fún mi ní kíkan. Nígbà tó máa tó bí ọwọ́ ọ̀sán, bẹ́ẹ̀ ni mo rí ìyàwó mi tó dé, tí ìyàwó mi sì pariwo pé kí ló ṣẹlẹ̀, pé kí ló rí tí a ṣe jí òun ní ìgbà tí ọ̀rọ̀ ẹ̀ ṣẹlẹ̀ ní àná, pé ọmọ mi ló sáré wálé ní àárọ̀ tí ó wá sọ nǹkan tí ó ṣẹlẹ̀ fún mi. Bẹ́ẹ̀ ni mo sì sọ fún ìyàwó mi pé mi ò fẹ́ dà á láàmú, mi ò sì fẹ́ jí nítorí ohun tí ó ń sùn. Ìyàwó mi ṣàdúró tì mí ní ilé ìjọsìn. Èmi àtàwọn ọmọ mi náà a dúró sí ilé ìjọsìn nítorí pé a ò lè lọlé nítorí ara mi tí ò yá. Láti ilé ìjọsìn ni mo ti ń gba ibẹ̀ lọ hospital tí mo lọ ṣiṣẹ́ kọ̀. Nígbà tó yá, nǹkan tó máa ń mú mi ní àyà ẹ̀ ó le gan débi pé tí ó bá mú mi, tí àwọn olùṣọ́ bá gbàdúrà fún mi, ó máa relief mi. Ṣùgbọ́n tí àwọn olùgbọ́ bá tún fi mí lẹ̀, ó máa tún mú mi. Orí àìsàn yẹn ni a wà títí a fi lo oṣù 6 gbáko ní àyíká ṣọ́ọ̀ṣì tí mo wà. Ní gbogbo ìgbà tí mo sọ yìí, èmi àti àwọn ọmọ mi àti ìyàwó mi ni a wà nínú church. Débi pé a ò lè dé ilé tí à ń gbé gangan, a ò lè débẹ̀. Church la wà torí wàhálà yẹn pọ̀, bùkátà yẹn pọ̀ gidigidi gan. Ní àárín oṣù 6 náà, oṣù 3 ni mo fi ti company tí mo ti ń ṣiṣẹ́, ni mo fi ti ṣọ́ọ̀bù tí mo ti ń ṣiṣẹ́ tí mo fi tì í pa nítorí pé kò séèyàn tó fẹ́ mójútó bẹ̀. Èmi àti ìyàwó mi àtàwọn ọmọ ṣọ́ọ̀ṣì la wà. Láàárín oṣù 6 yìí, kódà mo rí pépà, mo fẹ́ lè pè ní owó ní nǹkan tí ojú mi rí ẹnu ò ṣe sọ. Nínú wàhálà ìdààmú yìí náà ni mo ti ta mọ́tò mi. Gbogbo àwọn kọ́sítọ́mà mi, àwọn oníbàárà mi pátápátá, gbogbo wọn ni mi ò rí kankan mọ́ nínú wọn. Gbogbo nǹkan tí mo ti wá ní, tí mo ti tùjọ, tí mo ti kó jọ, ó ti wá dàrú mọ́ mi lójú. Nígbà tó wá di ọjọ́ kan, ọmọ mi jí, ó dẹ̀ pè mí wípé dádì mi, mo mà láàlá kan, ṣùgbọ́n àlá ẹ̀ ó bà mí ní ẹ̀rù gidi gan. Mo sì béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló rí, kí ló ṣẹlẹ̀ nínú àlá náà. Bẹ́ẹ̀ ni ọmọ mi sì sọ fún mi pé òun rí ẹ̀gbọ́n ìyàwó mi nínú àlá náà tí ó sì sọ nǹkan fún mi ní àyà, tí mo sì fi ọwọ́ di àyà mú, tí àyà ẹ̀ sì fún mi ní ìrora ní ojú ohun yẹn náà.
gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ pátápátá ní alẹ́ ọjọ́ tí ó fi gbé mi dìgbàdìgbà di ṣọ́ọ̀ṣì pátápátá ni ọmọ mi sọ pé òun rí lójú àlá. Èmi ò dé sọ nǹkan tí ó ṣẹlẹ̀, mi sọ nǹkan tí mo rí fún àwọn ọmọ mi. Nígbà tí olùṣọ́ dé, mo ṣàlàyé nǹkan tí ọmọ mi sọ fún olùṣọ́ gbàdúrà wọ́n sì jẹ́ kó yé mi pé a ti lè lọlé fún ìdí èyí ká ti wà ní ṣọ́ọ̀ṣì ní àyíká ṣọ́ọ̀ṣì ká sì máa gbàdúrà. Nígbà tó wá di ọjọ́ kan, bẹ́ẹ̀ ni ọmọ mi pè mí wípé ṣé mo rántí adìyẹ kan tí ẹ̀gbọ́n ìyàwó mi mú wá. A máa ń pe adìyẹ ẹ ní orí mẹ́sàn-án nítorí pé nígbà tí wọ́n kọ́kọ́ mú adìyẹ ẹ wá, ọmọ mẹ́sàn-án ni adìyẹ ẹ kọ́kọ́ bí. Ìdí nìyẹn tá fi ń pe àwọn adìyẹ ẹ ní orí mẹ́sàn-án. Ọmọ wa ṣàlàyé fún mi pé ọkàn mi ò mọ̀ sí ẹ̀gbọ́n ìyá mi, ṣùgbọ́n kí bàbá mi fún mi ní àkókò díẹ̀ wípé òun ń bọ̀. Mo bi ọmọ mi pé níbo ni ó lọ. Ọmọ mi ò ti sọ kọ́kọ́ fún mi, ó kò sọ fún mi pé òun ń bọ̀. Mo sì ní kò sí wàhálà wípé kó má pẹ́ dé, láì mọ̀ pé ilé ni ọmọ mi lọ. Bí ọmọ mi ṣe dé àgbègbè ilé, bẹ́ẹ̀ ni ó pe méjì nínú àwọn ọ̀rẹ́ ẹ̀ tí ó sì sọ fún àwọn ọ̀rẹ́ ẹ̀ wípé òun fẹ́ kí àwọn ọ̀rẹ́ òun sin òun délé. Nígbà tí ọmọ mi dé ilé, ìyàlẹ́nu ńlá gbà ni ó jẹ́ fún nígbà tí ó rí àwọn adìyẹ ẹ̀ bí wọ́n ṣe ń jẹ gan. Ọlọ́run ló mọ̀, àwọn adìyẹ ò kú. Pẹ̀lú bí àwọn ṣe lo 6 months gbáko ní chọ́ọ̀chì tí ó sì sí ẹnikẹ́ni tí wọ́n fún àwọn adìyẹ yìí ní oúnjẹ, tí ó sì èèyàn kún wọn tó ń fún wọn lómi. Ọlọ́run ló mọ bó ṣe ń jẹ, Ọlọ́run dẹ̀ ló mọ bó ṣe mu, ṣùgbọ́n kankan náà àwọn adìyẹ yìí ò kú. Bẹ́ẹ̀ ni ọmọ mi mú ìyá adìyẹ náà tí ó sì pa, tí ó sì sọ sínú sọ́kàwé. Ó sì sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ pé kí àwọn mú àwọn ọmọ adìyẹ náà, kí wọ́n pa wọ́n, kí wọ́n sọ wọ́n sínú sọ́kàwé. Nígbà tí wọ́n pa gbogbo àwọn adìyẹ yìí tán, tí wọ́n sọ wọ́n sínú sọ́kàwé tí kò sí traces kankan, bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi padà sí church. Nígbà tí àwọn ọmọ mi tí ọmọ mi dé padà sí church ni ó ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ni ó jẹ́ fún mi kí ọmọ mi tó padà sí ilé ìjọsìn yìí. Bẹ́ẹ̀ ni àyà tí ó ń dùn mí, ara mi ti bẹ̀rẹ̀ sí ní nà, gbogbo nǹkan tó ń ṣe mí ó yí padà. Nígbà tí ọmọ mi wá dé tó ṣàlàyé nǹkan tí ó ṣe, ni mo wá rò pé ṣé adìyẹ yìí ni wọ́n fi ṣe nǹkan sínú ilé fún mi ni. Torí pé gẹ́lẹ́ tí ọmọ mi ní òun pa adìyẹ yìí, bẹ́ẹ̀ ni èmi náà gba ìwòsàn níbi tí mo wà. Nígbà tí olùṣọ́ dé, mo ṣàlàyé nǹkan tí ọmọ mi ṣe fún olùṣọ́. Bẹ́ẹ̀ ni olùṣọ́ gbàdúrà tí wọ́n sì ṣọ́nà. Olùṣọ́ sì jẹ́ kó yé mi pé ogun ti ṣẹ́, wípé ogun ayé wa ti ṣẹ́, wípé báyìí a dẹ̀ lè máa lọlé. A ṣàdúpẹ́ lọ́wọ́ àwọn olùṣọ́ àti àwọn wòlíì kọ̀ọ̀kan tí ó dúró tì wá. Nígbà tí ó di ọjọ́ kejì, gbogbo wa pẹ̀lú wa, a gba ilé lọ. Nígbà tí a délé, nǹkan kan tí ìyàwó mi kọ́kọ́ notice ni pé àwọn adìyẹ ló kọ́kọ́ notice. Bẹ́ẹ̀ ló wò rárá pé kí ló ṣẹlẹ̀, ta ló kó àwọn adìyẹ nínú ilé. Nígbà tí a wọlé, mo fi ìyàwó mi lára balẹ̀, mo sì ṣàlàyé fún pé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀. Ṣùgbọ́n nínú gbogbo àlàyé tí mo ṣe fún ìyàwó mi, bẹ́ẹ̀ ni ó mí kọlẹ̀ tí ó sì sọ pé ó ga o. Mo wá tẹ ìyàwó mi nínú tí mo béèrè lọ́wọ́ ẹ̀ gidigidi gan pé ẹ̀ṣẹ̀ wo gan pàtó ni mo ṣe fún àwọn mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n fẹ́ ṣekú pa mí. Nínú gbogbo nǹkan tí mo sọ, ìyàwó mi ò rí nǹkan kan sọ, bẹ́ẹ̀ ni ó sì ń wò tó ọkàn ara ń wò tó ń wò, kò mọ nǹkan tó fẹ́ sọ. Mo ṣàlàyé fún ìyàwó pé ṣé mi ò tọ́jú ẹ̀ gangan tó ni, àbí mi ò ṣe tó ni, ṣé mi ò tọ́jú àwọn ọmọ ni, àbó ní nǹkan kankan tí mo ṣe tó ká mọ́ mi lọ́wọ́ ni tí ò lè sọ fún mi ni, àbí kí ni nǹkan gangan tí mo ṣe pàtó. Ìyàwó mi ò kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀, ṣùgbọ́n mo ṣàbẹ̀, mo rò pé kí ó tiẹ̀ lè jẹ́ kí n mọ nǹkan tí mo ṣe tó mi ò ní tún irú ẹ̀ ṣe mọ́ lẹ́yìn tí Ọlọ́run ti gbà wá ní ọwọ́ ogun tí a jàjàbọ̀ yìí. Nígbà tí ìyàwó mi máa dáhùn, ó dá mi lóhùn, ó sì sọ pé tí mo bá rántí ní ọjọ́ kan tí òun lọ sí ilé bàbá òun, wípé ọjọ́ ìnáwó nígbà tí òun dé ilé bàbá òun bá àwọn ẹ̀gbọ́n òun níbẹ̀, kódà àfi pé wọ́n pe family meeting lé òun lórí ni, wípé ibẹ̀ ni ẹ̀gbọ́n òun àti bàbá òun ti kó sí òun lórí, wípé ṣé bóun ṣe fẹ́ máa wò lélẹ̀ tí ọkọ òun tó yẹ pé orúkọ ọkọ òun ni wọ́n fi ra lé, orúkọ ọkọ òun ni wọ́n fi ra mọ́tò, bẹ́ẹ̀ sì ni orúkọ ọkọ òun ló wà nínú company tí àwọn jọ ń ṣiṣẹ́. Ìyàwó mi sì tẹ̀síwájú tó sọ pé ọ̀rọ̀ yìí ni àwọn ẹ̀gbọ́n òun àti bàbá òun sọ tí wọ́n dẹ̀ kó ọ̀rọ̀ sí òun lórí, wípé nǹkan tí òun lè ṣe tí òun máa fi di ẹni ara òun, tí òun sì máa di èèyàn tí ó yẹ pé ó máa ṣe olórí aláṣẹ àti olùdarí lórí àwọn nǹkan tí ọkọ òun ní, ni pé kí òun mú ọkọ òun kúrò lọ́nà kí òun sì yanjú ẹ̀. Ṣùgbọ́n òun ò mọ̀ wípé ọ̀nà tí wọ́n fẹ́ gbé gbà nìyẹn.
nǹkan tí wọ́n kò sọ fún òun ní ọjọ́ yẹn nígbà tí ìyàwó mi ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi, ó bẹ̀ mí gidi pé kí n má bínú pé nǹkan tí wọ́n kò sọ fún òun nìyẹn, pé ìdí nìyẹn tí òun ṣe ń tẹnumọ́ fún ọkọ òun pé kí ó establish òun, kí ó dẹ̀ ṣe ó ṣí ṣọ́ọ̀bù tòun fún òun ní ọ̀tọ̀, wípé tí àwọn ẹbí òun bá tiẹ̀ lè rí nǹkan tí ọkọ òun ṣe fún òun lọ́tọ̀ tó mọ̀ pé òun lòun ní kíni ẹ̀, bí wọ́n ti ẹ̀ dẹ̀yìn lẹ́yìn ẹ̀ àbí wọ́n ti ẹ̀ túwọ́ ní ọ̀run ẹ̀, wọn ò ní máa lépa ẹ̀mí ẹ̀. Lẹ́yìn tí ìyàwó mi ṣàlàyé gbogbo ẹ̀ fún mi, inú mi bàjẹ́ gan, ṣùgbọ́n mo tún dúpẹ́ pé ó sọ fún mi. Tó bá kò bá sọ fún mi kí ni mo fẹ́ ṣe? Mo wá ronú jinlẹ̀, mo wá pe àwọn ẹbí mi wípé nígbà tí ọ̀rọ̀ ẹ ti ń di ọ̀rọ̀ spiritual nínú, mo fi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mo fi tó ìyá mi létí, kódà mo fi tó àwọn ọ̀rẹ́ mi létí, tí gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí ní mú mi jáde láti dira fún mi kó tó di pé wọ́n pa mí àbí wọ́n gba ẹ̀mí mi ní òjijì. Ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mi ò kọ ìyàwó mi, bẹ́ẹ̀ sì ni mi ò lè fi ìyàwó mi sílẹ̀. Ìyàwó mi sì wà ní ọ̀dẹ̀dẹ̀ mi tí a sì jọ ń gbé gẹ́gẹ́ bí lọ́kọ-láya. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin ọmọ Nàìjíríà kí ẹ gbà mí ní ìmọ̀ lórí nǹkan gangan tí ó yẹ kí n ṣe. Ṣé kí n wá owó kí n establish ìyàwó mi ni, àbí kí n kó fi ìyàwó mi sílẹ̀ pátápátá pẹ̀lú gbogbo àbọ̀dè tí ó ti gbà fún mi pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ẹ̀ ni? Kí lẹ̀yin ọmọ Nàìjíríà, ìmọ̀ ohun lẹ ní tí ẹ fẹ́ gbà mí lórí nǹkan tí mo fẹ́ ṣe? Má lọ di pé wọ́n padà fi nǹkan sí oúnjẹ fún mi tí máa kú dànù, tí mo dẹ̀ máa pàdánù ẹ̀mí mi. Èyí ni a fi rọ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà wípé kí ẹ gba arákùnrin ní ìmọ̀ràn lórí nǹkan tó yẹ kó ṣe lórí ìgbésí ayé ẹ̀. A ó máa retí ìmọ̀ràn yín lórí comment section. Ẹ má gbàgbé kí ẹ like, kí ẹ comment, kí ẹ dẹ̀ subscribe láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lórí ìkànnì yín. Ibi ni a ó fi àdàgbé ètò rọ̀ sí lónìí. Mo rí iná, ó dàbọ̀. Ọ̀rọ̀ tó ń lọ, ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lónìí, ká gbọ́ ká mọ̀ ká sì ronú pẹ̀lú. Ní gbogbo ìlú àti abúlé.